Um, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Akúpalẹ̀mọ́ Val Abáwaláyọ̀. Ẹ̀yin obìnrin onímọ̀nàfíkì, ẹ má gbé mọ̀nàfíkì wọ Val o. Mo mọ̀ọ́mọ̀ wá ṣe kinní ní táìmì yìí. Torí mo mọ̀ pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pàápàá àwọn ará Amẹ́ríkà wọn ò tí ì ní jí. Mo mọ̀ọ́mọ̀ wá ṣe show yìí ní táìmì yìí ni. Mi ì fẹ́ kó pẹ́ rárá. Mo mọ̀ pé àwọn ará Amẹ́ríkà ò tí ì ní jí ń sìn bọ̀ wọ́n á bá tán bá jí. Mi ì fẹ́ kó pẹ́ rárá. Ọlá, mo wà lórí show ni mo fẹ́ ṣe show kékeré kan. All right then, bye. So mo mọ̀ọ́mọ̀ wá ṣe ni. Ẹ káàárọ̀, ẹ kúpalẹ̀mọ́ Val. Mo lérò pé gbogbo ẹ̀yin obìnrin ẹ ti rí nǹkan tí mo gbé síta nípa ọ̀rọ̀ ẹ má lọ jẹ ẹja, kẹ́ lọ jẹ pepper soup tẹ́ bá mọ̀ pé wọn ò ní doyin. Àní ẹ jẹ́ ká wá kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọlà. Iṣẹ́ tí okó dídó ń ṣe, nǹkan tó mú mi wá sí ìta láàárọ̀ yìí ó ní sentiment tí àwọn ẹ̀dá máa ń fi sí ọ̀rọ̀ okó dídó àti age. Obìnrin kan send message kan sí mi láàárọ̀ yìí. You can imagine ìwọ 50 years tó lọ ń fìkà ro òbò. Ó ń fìkà ro òbò nítorí wípé bóyá nǹkan tí àwọn èèyàn máa sọ. Ó lóun ní ọkùnrin kan tó ń dòun, ó ní tó bá dòun báyìí ó ní okó ẹ̀ máa ń dàbí okó blomblom. Ẹ má jẹ́ ká tanra wa. Yàtọ̀ sí ẹni tó bá obìnrin tó bá máa gba cam nílé ọkọ wípé òun àti ọkọ òun jọ bẹ̀rẹ̀ pọ̀, wọ́n dẹ̀ ti dàgbà. Obìnrin tó pé 50 plus kò sí okó tí bàbá 65 àbí 60 fẹ́ do ẹ. Torí òbò tí ẹ gan gbójú okó 60 lọ. Agbára tí òbò obìnrin ní, okó ọkùnrin ò ní. So òbò obìnrin tó wà ní 50 plus tó wá wá olóko 60 plus káàkiri, irọ́ ló ń pa. Ọlọ́run má jẹ́ kó kú sáìsàn. Torí agbára wo ni okó 60 something plus ìfẹ́ ní láti dó òbò 50 plus. Ẹ má jẹ́ ká máa tanra wa. President of France, ẹni tó fẹ́ student ló jẹ́ fún nígbà tó wà ní school. Ẹni ọkọ tó fẹ́ òun àti àkọ́bí ọmọ ẹ̀ lóbìnrin, àkọ́bí ọmọ ẹ̀ ìyàwó tí máa yẹn fẹ́, àkọ́bí ìyàwó yẹn àti ẹlẹgbẹ́. Nígbà tó bá gbé 50 tó ń wá bàbá bá ń gbé sí káàkiri, wọn ò lè dú ẹ, àìsàn máa fa àìsàn ló gbà ní. Ó pé 50, ó lè sọ wípé bí àwọn ọmọ kéékèèké ṣe ń fìkà ro òbò, ìwọ náà ṣe máa fìkà ro òbò. Ẹni tó bá pé 50, 30 plus sí 40 ló yẹ kó máa wá. Àfi tó bá jẹ́ pé tó bá fẹ́ fọ́kọ. But tí èèyàn bá ti pé 50 tó ti wà ní 55 ẹjọ́ kí ló tún wá káàkiri. Ẹ má jẹ́ ká tanra wa. You are formed in your ways. Ẹ̀mí ẹ̀ o ti ní owó, o ti ní gbogbo nǹkan tó fẹ́ ní. Yẹ́ ọkọ dá lọ́jọ́ alẹ́. But 50 plus òun wá bàbá 60 káàkiri. Okó mélòó ló fẹ́ dó ẹ? Ó máa padà lọ máa wá okó tó máa dó káàkiri ni. Àwọn ọmọ tó lè jì ẹ́, àwọn ọmọ tó lè jẹ́ ní àwọn ọmọ 30 plus 40. Àwọn ọmọ tó at that point, àwọn ọmọ tó lè help ẹ, òun làwọn ọmọ 40 plus. Because o ti wọ menopause, àwọn tó máa dú ẹ tí gbogbo àwọn wọ́ọ̀lù òbò ẹ tí wọ́n máa gba àlàáfíà, òun làwọn ọmọ 40 plus. Agbára mélòó ló wà lára over 60? Torí ẹ máa sọ wípé ṣé ó kó láyé ni, kí ló kù láyé yìí? Kí ni nǹkan tó kù láyé ní gbogbo ayé yìí? Nǹkan kan tí àbàwọ́n ò bá láyé, òun lọ̀rọ̀ okó àtòbò. Nǹkan ẹyọ kan tí àbàwọ́n ò bá láyé, when you say owó ò lè fún ẹ láyọ̀, ọmọ kò lè tọ́ṣòro ayé ẹ. Nǹkan tó lè ṣe láàárín wákàtí tó ń ṣe tó máa gbàgbé gbogbo problem ẹ tí orí ẹ máa wà blank, òun náà lóko dídó. Ó ní òbò dídó. Mo sì máa sọ̀rọ̀ lórí agbára tó wà nínú òbò. In tó máa ṣe tó máa gbàgbé gbogbo ìṣòro ayé ẹ ní wákàtí tó bá ń ṣe yẹn, òun náà ni tó bá ń dú ẹ lọ́wọ́. Now tell me, kí ni nǹkan tó tóbi tó láyé ta lè fi wé okó àtòbò láyé? Ìwọ ìyá 50 tó ṣẹ̀ lọ ń fi ìka ro òbò nínú bedroom, orí burúkú ló ń ṣe ló bá ẹ. Torí pé àwọn ọmọ tó yẹ kó máa wọ́ mọ́ra, àwọn bí 37 to 40 no máa dú ẹ tó jẹ́ wípé gbogbo ìbànújẹ́ ayé ẹ, gbogbo elasticity òbò ẹ á padà. Gbogbo ìṣòro tí òbò ẹ ní á sá lọ. Gbogbo oru tó máa mọ gbogbo ẹ, oru àlàáfíà wọnú òbò ẹ torí o ṣe menstruation mo ti wọ menopause.
ẹ wá máa pariwo pé kò sí nǹkan tó ṣe àwùjọ ní kíní kan agbára mélòó ló wà lára 50 ló wà lára ọkùnrin 60+ tó fi fẹ́ dó ìyá 50 okó mélòó ló ní tó fi fẹ́ dó okó mélòó ló ní tó fi fẹ́ dó ìwọ ìyá 50 ó wá lọ ń fìkà ròbò nínú bedroom ó ṣì ló ń ṣe ikú ẹ̀ ló ń wá sílẹ̀ àwọn in fact ẹ̀yin ọkùnrin gan tẹ́ wà nílé ìyàwó tẹ́ ń fẹ́ yàwó àwọn tó yẹ kẹ́ máa wá káàkiri nìyẹn àwọn age yẹn wọn ò lè dá lé yín rú àwọn age yẹn wọ́n máa protect ilé yín ni àwọn age yẹn gan wọn kì í sábà lárùn lára àwọn age yẹn ò ń lárùn lára wọ́n máa ń protect ara wọn àwọn age yẹn ní experience àwọn age yẹn gan lè bẹ tó ṣòro inú ilé ẹ àwọn age yẹn gan lè ràn ẹ́ lọ́wọ́ tó bá dá páwú lọ́wọ́ ẹ àwọn age yẹn ràn ẹ́ lọ́wọ́ tó bá dá páwú lọ́wọ́ ẹ but àwọn ọmọ kéékèèké tẹ́ ń wá káàkiri inú ara wọn lẹ ti máa kárùn inú ara wọn lẹ ti máa kó orí burúkú tẹ́ máa kó lọ lé lọ fún ìyàwó yín inú ẹ̀ náà ti máa fojú sí yín lára láti jẹ́ kí ìyàwó yín kúkú wọn lè fẹ́ yín irú wọn ló máa kẹ́ oyún sí yín lọ́wọ́ bẹ́ẹ̀ ó wà ní 40 orí ìyá 50 ẹ jọ̀ọ́ ẹ̀yin 50+ tẹ́ bá lè dó àwọn 40+ ẹ kọ sí mi lẹ́yìn age is just a number oko tó lè dó 50+ kó dá ṣáká oko tó bẹ̀rẹ̀ láti bí abi 37 upward ni because tẹ́ bá lọ kà even scientifically wọ́n á sọ fún yín pé àwọn yẹn wọ́n sì ní okun àwọn yẹn ìrẹ́tà kìíní wọ́n sì wà déédé àwọn yẹn wọ́n sì ní agbára àwọn yẹn wọ́n sì ní skill àwọn yẹn gan bones wọ́n sì pé 60+ báwo ló ṣe fẹ́ dó ìyá 50 yàtọ̀ sí ẹ̀yin tẹ́jọ fẹ́ra yín sínú ilé lọ́kọláya òun ló fi ń fàtẹ́ pé ìkankan ni wọn gan sì máa lọ jáwó ẹ̀gbẹ̀gbẹ́ níta yàtọ̀ sẹ́yìn tẹ́jọ fẹ́ra yín sínú ilé lọ́kọláya bẹ́ẹ̀ tó bá ti tó èjì yẹn tó sì nílé ọkọ ó sì lè gbádùn ara ẹ kó tó wá ọkọ ọjọ́ alẹ́ I am telling you tó bá ti wọ 50+ tó sì nílé ọkọ stop looking for older age wọn ò lè kò sí nǹkan kan tó máa ṣe fún ẹ wọn ò lè dú ẹ bó ṣe fẹ́ tẹ́ bá jọ fẹ́ra yín lọ́kọ lọ́yà fine bọ̀ yí pé o wà ní 50+ o wá ní ẹ̀jẹ̀ bá mi wá bàbá 58 mélòó ló fẹ́ gbàgbé ẹ̀ má jẹ́ kó wá lẹ́nu fún ẹ oko wọn ò kí ń lè tààrà mọ́ àfi tó bá mu pàrágà tó bá mu pin tó bá jẹ́ at that age tó ti wọ menopause oko gidi ló need tó máa restore gbogbo nutrient inú òbò ẹ oko gidi tó máa dú ẹ tí wọ́n gan máa fi pé wọ́n dú ẹ dáadáa oko gidi tó máa dú ẹ tí wọ́n gan máa mọ̀ pé yes tí ẹ pé láti inú ọkàn ẹ òbò ẹ gan máa ṣàdúrà fẹ́ni tó dú ẹ bẹ́ẹ̀ ó wà ní 50+ òun wá 65 ṣé 50+ yẹn ayé ẹ ti parẹ́ nìyẹn ni torí tó bá ti ń wá 55 tó fẹ́ settle pẹ̀lú ó mì pé ó ti wò pé ọjọ́ alẹ́ ti dé báyìí ó tí débì kankan at 50 òbò ẹ sì ní agbára nínú òbò ẹ ò tí débì kankan òbò ẹ ò tí ìgbà yẹn gógó ló yẹ kó já okó mọ́ra ìgbà míì àwọn obìnrin míì tí wọ́n bá pé 50 ìgbà yẹn ni libido wọn máa high ìgbà míì àwọn obìnrin míì tí wọ́n ẹ lọ bèrè àwọn obìnrin míì tí wọ́n bá stop menopause ìgbà yẹn gan ni libido wọn máa high ìwọ tí libido ẹ high nígbà tó stop menopause òbò wo ni 65 fẹ́ do ẹ báwo ló ṣe fẹ́ do ẹ 65 tó bá sọ fún mi pé okòhun sì ń le nígbà tó ń wà ní 30 kó bọ́ta kó wá sọ even 60 tó bá sọ pé the way tó ń ṣe ní erection nígbà tó ń wà ní 30 tó ń wà ní 40 ló ń ṣe ní erection nígbà tó ń wà ní 60 kó bọ́ síta kó wá sọ pé irọ́ ni mò ń pa kò possible kò possible òbò ní agbára ju okó lọ ẹ̀mí òbò gùn jù ẹ̀mí okó lọ torí tí òbò bá wọ menopause nígbà míì ìgbà míì menopause máa ń jẹ́ káwọn libido obìnrin míì kó high science ló sọ bẹ́ẹ̀ ìgbà míì menopause máa ń jẹ́ kí libido obìnrin míì kó kú tó jẹ́ pé okó gidi ló máa jí libido yẹn tó bá ń dó okó gidi lóòrèkóòrè tí wọ́n ń gbé òbò ẹgbọ́n náà wàá máa reach orgasm from there libido ẹ̀ á jí padà bọ̀ nígbà tí libido ẹ̀ ti kú tó tún lọ bá ọkùnrin tí libido ẹ̀ tó ti rẹ ìwàlẹ̀ àṣà libido tó kú pàdé libido tó kú wá di libido kúkúkú ni nígbà tí libido tó ti kú already tó ti fẹ́ kú already ó ti wá pàdé libido tó kú ó máa di libido kúkúkú ni I am telling you
gbogbo ẹ̀yin obìnrin 50+ ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà ẹ kó tìjú kúrò ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ gbé ilé ayé yìí ò pé méjì ẹ mú stigma kúrò ẹ mú gbogbo àwọn òṣì rédèrèdè tí wọ́n fi sí yẹn mú kúrò ẹ nídìí oko 65 láti dó yín kò lè ṣe àǹfààní fóbò yín oko 65 ò lè ṣàǹfààní fóbò ẹ̀yin 50+ tẹ́tí wọ menopause oko tó máa dó yín àwọn oko tó sì ní kìmí àwọn oko tó yẹ pé tẹ́ bá gbé dání á sì dìde lóòrèkóòrè àwọn oko stand well àwọn ló lè dó yín need àwọn oko 65+ yàtọ̀ sí àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn àti ìyàwó wọn náà jọ wà nínú ilé but ìwọ obìnrin tó wà ní 50+ tó wá ń sá káàkiri tó ń wá torí òfò ń wá oko 60 káàkiri òbò ẹ máa kú tògótògó ni ó máa pa ògo ó máa pa ṣọ̀mọ́ òbò ẹ lára òbò ẹ á kú tògótògó because òbò tí ò bá ti rí oko tó do dáadáa ó máa kú tògótògó ni àwọn oko tó dẹ̀ kò sẹ́kùnrin náà tó lè sọ fún mi pé bí oko ń ṣe ń ṣiṣẹ́ in 30s bẹ́ẹ̀ lóko ń ṣe ń ṣiṣẹ́ nísìn nígbà tó ń wà ní 60 kò possible kò ságbára yẹn mọ́ agbára tí òbò ní nígbà tí òbò wà ní 60 gan oko 58 ò ní òun náà ṣe máa ń ní òbò kì í kú olóbò ló máa ń kú òbò kì í kú láíláí even kó bò pé 80 tó bá fi oko sí alanu bẹ́ẹ̀ tó oko bá pé 80 o lè máa gbé oko yẹn jókòó ọkùnrin gan ò ní lè ṣe déédéé lókè ìwọ ló máa dó ọkùnrin látòkè gbogbo àwọn wọ́ọ̀lẹ̀ nígbà tó bá menstruate máa fall gbogbo àwọn oríṣiríṣi kúkúrú náà máa yọ sí ẹ lára gbogbo àwọn lines á bẹ̀rẹ̀ sí ní máa yọ sí ẹ lójú nítorí oko tó yẹ kó o dó òdo àwọn oko rìndọ̀rìndọ̀ àwọn oko tó jẹ́ púpọ̀ ṣẹ̀ máa pògèdè sí kó tó dìde ni àwọn oko tó máa gbá lórí tẹ́ pé gbogbo adé orí ẹ̀ gan kò lè sí wọ́n bá fà báyìí omi tó yẹ kó jẹ́ àǹfààní lára ẹ̀ ó ti yọ kò ní kìmí mọ́ ó nídìí àtọ̀ gidi ní táìmù yẹn ní ẹ̀kọ̀ọ̀kan ó ti mọ̀ pé ó lè lóyún ó nídìí àtọ̀ oko tó gidi tó yẹ pé ó mọ̀ pé bí ọkùnrin bá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni àwọn agbára tó wà nínú àtọ̀ ẹ̀ náà máa reduce ó nídìí àtọ̀ tó sì ní kìmí ó nídìí àtọ̀ tó sì ní agbára nínú at that age òun ló máa mú wọ́ọ̀lù òbò ẹ bó máa restore gbogbo nutrient tó òbò ẹ ti sọnù ló máa restore ẹ̀ síbẹ̀ ẹ̀yin 50+ ẹ kó tìjú kúrò ẹ pè mí ẹ need permanent anything ẹ pè mí fún ẹni tó jẹ́ wípé anytime tẹ bá ṣe báyà service yín títí dìgbà tẹ bá fi pé ẹgbẹ́nu lé 60 tẹ bá ń wẹ́n tẹ máa settle fún lọ́jọ́ alẹ́ tó bá ti rẹ̀ yín gbà yẹn bọ̀ wípé kẹ wá lọ wá ọkọ yín sí èbúté òfo kan sí ilé 65-year-old man kan bóyá tó ti ń bá prostate cancer jà ilé 65-year-old man kan bóyá tá rẹ̀ ti rùn lẹ̀ pa ilé 65-year-old man kan tó jẹ́ pé okú ẹ̀ kò lálùbáríkà kankan tó fẹ́ ṣe fún yín ẹ nítorí pé ẹ̀ ń wọ́jọ́ alẹ́ ẹ wá mú ògo ẹ pa mọ́bò yín lára please ẹ kó gbogbo rubbish tí wọ́n máa ń sọ yẹn age is just a number oko tẹ nídìí nìyẹn àwọn oko tó máa ṣe yín lóore nìyẹn àwọn oko tí àtọ̀ ẹ̀ sì gidi òun làwọn oko tá à ń wí àwọn oko tẹ máa dó tẹ ní níyọnu ẹ̀yin àwọn oko tẹ máa dó tí inú marriage yín ò ní bàjẹ́ tó máa protect marriage yín àdìdìkẹ́ mòbódó kò ní fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ nínú ilé yín débi wípé ìyàwó yín kò ní fi yín lọ́kàn balẹ̀ nílé dóhun dáadáa tẹ bá tún níṣòro nínú ilé irú àwọn òbò tó lè assist yín nínú ilé nìyẹn wọn ò dẹ̀ kí ń lárùn àwọn òbò yẹn ò ń lárùn torí àwọn gan jẹ oúnjẹ gidi àwọn gan look after ara wọn àwọn òbò yẹn ò kí ń lárùn. òun ló fi máa fa àwọn okó tó jẹ́ tó bá dó yín bẹ́ bá fọ òbò yín àwọn ìdọ̀tí tó yẹ kó ségede mọ́nú yín kínú yín máa wú á jáde irú àwọn okó kan wà tó yẹ pé okay now mi rí irú àwọn okó kan wà tó jẹ́ pé tí wọ́n bá dó yín obìnrin tó ti nǹkan oṣù ti dá lára ẹ̀ á tún padà rí nǹkan oṣù ẹ̀ tó
tó bá máa rí báyìí á kàn máa rí àwọn ẹ̀jẹ̀ dúdú tó máa jáde nínú ẹ̀, àwọn okó tó máa ń fọ ìdọ̀tí síta lára onímenopause, àwọn okó tó máa ń flush ìdọ̀tí, àwọn okó tó máa forí lọ jálé agbọ́n níbi tí ìdọ̀tí ṣẹ́gẹ̀dẹ̀ sí nínú ẹ̀ tó máa já báyìí tó máa bọ́ síta, irú àwọn okó yẹn ló need. Ó need àwọn okó rìndọ̀rìndọ̀. Àwọn okó kan wà tó bá wọnú ẹ̀ báyìí wọ́n á forí jálé agbọ́n ni, gbogbo ibi tí àwọn àlejò, gbogbo kọ́lọ́fí, ó ní àyà yóò pa àwọn àlejò, wọ́n fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fí wọn. Àwọn okó yìí gbogbo ibi tí àlejò ọ̀ràn wà nínú òbú ẹ̀, àyà pa wọn, wọ́n fi ìbẹ̀rù jáde nígbà tí àwọn okó yìí bá fi orí jábẹ̀. Irú àwọn okó tẹ́ need nìyẹn. Ẹ má jẹ́ kéèyàn kankan máa fi àwọn èèwọ̀ tí ò make sense. Nígbà míì ọkùnrin míì in 40s tí wọ́n jẹ́ 50s ó máa prefer láti ẹ̀ ti settle pẹ̀lú ẹ̀, á wò pé kí lòun tún wá káàkiri. Age is just a number. Age is just a number. Nígbà tó bá pé 50 tó ń wá bàbá 65 kiri, ṣó fẹ́ ra pósí ni? Tó ń wá bàbá 65 kiri, ó fẹ́ fi máa dẹ́ngẹ̀ lọ sí party kán lè sọ pé ó lọ́kọ, ṣùgbọ́n abẹ́ ẹ̀ gan ó sì máa lọ dókòǹta. Ẹ má jà tanra wa. Bàbá 65 kò lè service obìnrin 50, kò possible. Kò possible. Tẹ́ bá jọ dà papọ̀ fine, tẹ́ ti jọ ń fẹ́ra yín, but wípé o kò rí lọ́sàn gangan tí wọ́n dẹ̀ mọ̀rú àwọn okó tó ti dó sẹ́yìn, báwo ló ṣe fẹ́ service ẹ̀? Báwo ló ṣe fẹ́ service ẹ̀? Ẹ má jẹ́ ká tanra wa. O 50+ tó rí okó ní sàkání ẹ, okó ọmọ 40 tó òdo, tó wá ń sọ wípé o fẹ́ máa kìka ròdí, òṣì ló ń ṣe. Hello? Hello, ma. Hello? Hello, ẹ káàárọ̀, ma. Ẹ káàárọ̀. Yes, ma. A kù sí mi ní, ma. Okay, à ń gbọ́ yín. Yes, ma. Even mo send the message sí yín sí yín. Ẹ̀yin lẹ ń fìkà ròbò. Ẹ̀yin lẹ send the message ń fìkà, ó ṣì nìyẹn. At your age ń fìkà ròbò. Ẹ ṣe máa fìkà ròbò. Mi rí ni. Ẹ wá ń fìkà ròbò at 50+. Ó ṣì nìyẹn. Ó ṣì nìyẹn. Wàhálà lẹ ń dá fúnra yín. Ẹni tó ń doyin tẹ́lẹ̀, ẹni okó ẹ̀ dàbí okó pure water. Ẹni tó rójú yín lọ gan. Of course, okó ẹ̀ máa dàbí okó pure water. Ló ṣe rí exactly. Okó ẹ̀ máa dàbí okó wo, ó máa ṣe máa tú. Àwọn okó yẹn máa tú kùkẹ̀tùkẹ̀ ni. Bó ṣe máa ṣe tùkẹ̀tùkẹ̀ rèé, wọ́n máa dàbí blombló bíi foam. Tùkẹ̀tùkẹ̀ báyìí ni. Àwọn okó yẹn tẹ́ bá gbà mú bí ìgbà tẹ́ di mattress dání ni. Àwọn okó 65+ yẹn tùkẹ̀tùkẹ̀ ni, kò sí nǹkan kan bẹ̀ mọ́. Ẹ̀pọ̀n yẹn gan, tẹ́ bá ń do gan, ẹ̀pọ̀n yẹn ẹ̀pọ̀n á máa jó lọ́tọ̀, okó á máa jó lọ́tọ̀ ni àwọn okó 65+. Níbo ló ti ń bọ̀? Ẹ̀yin ò rí pé dúró re ni. Ẹ wá máa lọ máa dóko sí tùkẹ̀tùkẹ̀ ni. Òun náà lẹ ṣe ń fìkà ròbò. Òun lẹ ṣe ń fìkà ròbò. Àwọn tó ní ẹ máa tú tùkẹ̀tùkẹ̀ báyìí lá máa tú àwọn okó 65+. Kí ló tún kù ń bẹ̀? Tùkẹ̀tùkẹ̀ ni. Mo mọ̀ pé máa ka wọn lára, máa ká wọn bàbá 65+, but unfortunately 65 tí ìyàwó ẹ bá ṣì wà nílé, gbá ìyàwó ẹ mú. O kò sóbò tó fẹ́ dó o lè dóbìnrin 50 dáadáa. Tùkẹ̀tùkẹ̀ lóko ẹ máa tú. Tùkẹ̀tùkẹ̀ á máa dàbí okó mattress, bí ìgbà tó mú mattress dání báyìí ni, kò sí nǹkan kan mọ́ ń bẹ̀. Even nǹkan bẹ́ẹ̀ bá mú dání báyìí, omi á máa kán jáde nínú ẹ̀ báyìí ni. Even pre-com, exactly, pre-com tó yẹ kó jáde bẹ́ẹ̀ omi ni. Ó máa di omi, èyí tó yẹ kó máa fà kó yọ, kò ní yọ. Ó máa ti di omi tùkẹ̀tùkẹ̀ ní pre-com yẹn. Nígbà pre-com bá dẹ̀ ti ń ṣe tùkẹ̀tùkẹ̀, báwo wá ní spam ṣe fẹ́ rí? Spam gan ò lè ní kìmí. Kò lè sí nutrient tó wà nínú spam yẹn gan ti kú. Tùkẹ̀tùkẹ̀ báyìí ni okó yẹn máa tú. Tùkẹ̀tùkẹ̀ báyìí ni. Àwọn okó 65 ló fẹ́ dó. Ẹlẹ́nu kẹ gbájúmọ́ ìyàwó yín tẹ́ ti fẹ́ nílé tó bá lọ kẹ lọ mú padà, ẹ̀yin bàbá 65 yẹn. Kí lẹ fẹ́ dó? Wàláhì ìyá 62 tí ọmọ 50 bá gbà mú á gbádùn òbò ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin wá lọ ń kìka ròbò. Ẹ̀ ń fìkà ròbò. Ọmọ ọdún mélòó ni yín náà? Tẹ́ fi ń fìkà ròbò. 53 ẹ̀ ń fìkà ròbò. Ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mélòó ló kó pure water yẹn? 60.
60. Ẹ kọjá àyè yín. Ẹ̀yin náà London 60 something at 53. Oko ẹ máa kó fi ṣe kà. Oko yẹn ti ń rebi tó ti wá, ó máa tú tùkẹ̀tùkẹ̀ ni. Tùkẹ̀tùkẹ̀ báyìí ni. Tẹ́ bá mú dání báyìí bí ìgbà tẹ́ mú mattress tó rọ̀ dání ni. Ó lágbára pàlà. Tẹ́ bá mú jù, tẹ́ bá fún oko yẹn jù, omi á máa kán lórí ẹ máa rò pé precom kò ṣe precom o. Omi yẹn precom tó yẹ kó fà, precom orí ẹ ò kí ń fà mọ́. Precom orí wọn ò kí ń fà mọ́. Dépò pé spam wọn go ò lè ní kìmí mọ́. Tọ́lọ́n bá kọ̀ ṣáàmì sí tó bá fẹ́ lọ ṣe IVF, tọ́lọ́n bá ṣáàmì sí tó bá bọ́ dáadáa tó fún oúnjẹ tó máa bọ́ gan jọ o. Wọ́n náà fún máa ń wà o. Báwo ló ṣe fẹ́ doyin? Tùkẹ̀tùkẹ̀ ọmọ olóko tùkẹ̀tùkẹ̀ ní tùkẹ̀tùkẹ̀ bíi ti mattress báyìí tẹ́ bá mú dání báyìí bó ṣe máa ríre. 65 fẹ́ dó màmá 53 gbádùn ẹ̀ kò lè gbádùn ẹ̀ láíláí. Ẹ̀yin sọ pé but K1 is 65. Ṣé bí K1 ṣe ń takòtó nígbà tó wà ní kékeré ṣó lè takòtó bẹ́ẹ̀ ń sìn? Ẹ jọ̀ọ́ ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ jàre. Wọ́n ń wá dé orí ni. Ẹ ń dárúkọ K1 bàbá wa ni. Ṣé bó ṣe ń takòtó ní intatis ṣé wọ́n lè takòtó ṣó lè ṣeré tán ṣe ń gbà yẹn mọ́? Ẹ gbàgbé ẹ̀ jàre. Okòwò ló wà okòwò àmọ́ ní 65 tùkẹ̀tùkẹ̀ ló kó wọn kò lè lé bí ìgbà kan mọ́. Tùkẹ̀tùkẹ̀ báyìí ni. Òbò àwọn 62 ó sì dúró dédé. Ìwọ 50 years ọkùnrin tó bá rí 62 obìnrin gbà wo òbò ẹ̀ sì dà ó sì dúró dédé ó sì smell. Òbò wọn gan sì máa gbé okó dání. Òbò wọn ó máa sún lára okó ni. Òbò wọn máa contraction yẹn lórí okó wọn àwọn má lọ òbò obìnrin 62 kò lè mú okó 65 dání o torí okó yẹn ò lè le bó ṣe yẹ kó le. But òbò tó wà younger tó bá gbé okó dání báyìí ó máa yọ lára ẹ̀ ni bí ìgbà tí butter ń yọ bread. I mean what are you telling me? Yeah, tí àwọn ibẹ̀ ṣe wà tí ọmọ 40 bá gbà yín mú níjó lọ mọ́. Ṣé ń wá ọmọ 40 ṣe ń bá yín wá? Yes o. Tọmọ 40 bá gbà yín mú báyìí níjó lọ mọ́ wọ́n á doyin báyìí di yín aṣá bólẹ̀ ń fìkà ròbò bólẹ̀ tí ń fìkà ròbò. Kò tó àlà o. Ẹni mo ní dẹ̀ pé gan-an bẹ́ẹ̀ ló jẹ́ kí n. Ẹ má worry a máa sort yín out. Àwọn ọmọ 40 àwọn obìnrin tó sì dúró dédé 50+ yẹn kọ sí mi. Ta ló ń di ìwé máa ṣe ṣúkẹ́ṣúkẹ́ máa fi ṣúkẹ́ṣúkẹ́ olóko pure water. A máa dàbí nylon bag pure water ṣúkẹ́ṣúkẹ́ ni. Bẹ́ẹ̀ yìí náà ṣe describe ẹ̀ nìyẹn. Ta ló lo kó sọnù? Àìmọye ọkùnrin tó máa fẹ́ obìnrin sílé nítorí plastic kò wọ́n lágbára okó tó ń lè fi dò mọ́. Bọ́nà agbára yẹn dà. Táwọn tẹ dárúkọ yẹn ṣé ń gbà tó ń dóbò ní the athletics ṣé agbára yẹn wà lára wọn? Kò ń ṣe àwọn nìkan generally ni agbára yẹn ò sí mọ́. Hello? Yeah? Yeah? Ẹ káàárọ̀. Dáyọ̀ ló ń pè láti Nàìjíríà. Kí lẹ fẹ́? Ẹ jọ̀ọ́ àǹtí Fika. Bẹ́ẹ̀ ní 65 àti 30 something yẹn wọ́n bára wọn ṣe yẹn. Ẹ jọ̀ọ́ mo fẹ́ éèjì yìí tẹ́ wà yìí ń sìn. Tẹ́ bá ti kọjá éèjì tẹ́ wà ń sìn. Ta ló fẹ́ continue àwọn program yìí? Ta ló fẹ́ continue program mi? Kí ló dé? Nítorí pé àwọn bẹ ṣe ń sọ̀rọ̀ sí àwọn 60 something sìn. Ẹ mọ̀ pé lẹ́yìn náà bá dó èjì yẹn. So mo fẹ́ mọ bẹ ṣe fẹ́ máa act as at that age ọ̀rọ̀ tẹ fẹ́ máa sọ. Tẹ́mi ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ báwo èmi máa dókó wọ 80 ni. What are you telling me? Mo strong bàjẹ́. Ọ̀rọ̀ wo mo fẹ́ máa sọ? Èmi mọ iye okó kò ṣe èmi mọ iye okó ń tèmi. Èmi mọ iye okó mo mọ bí okó ṣe wà important tó. Mo mọ wípé èèyàn máa mú iṣẹ́ okó ní òkúnkúndùn ni. Tó bá lọ especially tó bá ti wọ menopause. Má lọ wọ ẹni tó máa dú ẹni ṣùkẹ́ṣùkẹ́ ẹni tó máa gbé ẹ gbóná gidi lo need because gbogbo wall inú òbú ẹ ti kò ságbára fún mọ́ ovulate mọ́
má lọ wá àwọn olóko ṣùkẹ́ṣùkẹ́ àwọn olóko pure water àwọn olóko gidi ló máa wá kò ń ṣe àwọn olóko foam àwọn olóko mattress. Okay, torí nǹkan tí mo fi ń béèrè question yìí ẹ má bínú torí pé age tẹ́yìn yìí wà yìí ẹ̀yin wà very very young báyìí tá yìí sọ bẹ́ẹ̀ so but àwọn age tí wọ́n wà nínú age yẹn mò ń fẹ́ yẹ kí ẹ bá mi sọ fún wọn báwọn náà ṣe máa feel bí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ nísìn wọ́n ṣe máa feel pé ṣé wọ́n máa feel bad pé ṣé torí pé yín ò tí ì tó age yẹn ẹ ṣe ń condemn àwọn age of 60 something. Ta ló ń condemn age ṣé ẹ gbọ́ ṣó yìí ṣá ṣé ẹ gbọ́ ṣó yìí ṣé mo condemn age kan sìn lóbìnrin ẹ gbọ́ ṣó yìí ẹ lọ gbọ́ ṣó yẹn dáadáa kẹ́ tó sọ̀rọ̀ ṣé mo condemn mo ní àwọn obìnrin kan má sọ pé àwọn òdòkó ní age ẹ gbọ́ ṣó ẹ kàn ń sọ̀rọ̀ ni. Hello? 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 Hello, mo ń gbọ́ yín. The truth is bitter, but we must say it. I have to talk. I have to say the truth. Òótọ́ ni mò ń sọ. Kò sí ẹni tó máa sọ fún mi. Hello? 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 Kò sí ẹni tó máa sọ fún mi pé òun 67 òun 65 òun lè handle ìyá 60 kó ń gbé òbò ẹ̀gbóná 65 báyìí ló tukẹ̀tukẹ̀ ní ìyá 50. Please, can you get me my Bluetooth from the living room, please? Kò sí, ẹ má jẹ́ ká tọ́ra wa. Ẹ má jẹ́ ká tọ́ra wa. Ẹ jẹ́ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ mi ò ní parọ́. Mi ò condemn anybody. But ìwọ 65 ọkùnrin jókòó ti ìyàwó ẹ. Hello? Kí ló dé tẹ́ ń break? Yeah, kí ló dé tẹ́ ń break? Jókòó ti ìyàwó ẹ. Jókòó ti ìyàwó ẹ. Hello? Hello ma. Hello? Hello mo. Hello ma, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ma. Ẹ kú. Hello? My Bluetooth. My speaker. Hello? Hello? Kí ló tẹ̀ ń break ẹ gbóhùn sókè mò ń gbọ́ yín. Ó kò tí ìyàwó ẹ tó bá ti pé 60. Ẹ má lọ tẹ́ bá pé 65 tẹ́ lọ ń wá 50 káàkiri. Iṣẹ́ lẹ lọ ń fáwọn ẹni ẹlẹ́ni ṣe wọ́n máa padà dóko mọ́ yín lára oko yín ò lè ràn wọ́n. Òbó ní agbára tó wà nínú òbò òkèrè. Ó ní mo ṣe kinní yẹn lánàá. Agbára tó wà nínú òbò kò kéré. Òbó ó strong gan. Òbó strong. Òbó strong o. Mama, hello? Kí ló dé tẹ́ ń break ń bolẹ̀ wà tẹ́ ń break ẹ jọ̀ọ́ ẹ kúrò lórí phone mi tẹ́ bá mama break. Òbó strong ju gbogbo yẹn lọ. Mama ẹ máa dá àwọn ẹni ẹlẹ́ni ẹ máa jẹ́ kó bò wọ́n òbò wọn wá ikùn wọn máa wú ńgbà tẹ́ ẹ bá dó wọn dáadáa. Ńgbà tẹ́ ẹ bá dó wọn dáadáa. Kùn á wú now. What are you saying? Kò sí àgbà túkẹ́túkẹ́ ní àwọn olóko 65. Túkẹ́túkẹ́ ní sí pé kinní kan túkẹ́túkẹ́ ilẹ̀ máa ṣe. Kí ló dé tẹ́ ń break? Àti ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ìyá mi. Yes ma, gbádùn program yín yìí o. Ẹ ṣé jàre, ṣé mo parọ́ ni? Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ṣé mo parọ́ ni? In fact, ẹ wo gbogbo program yín àti ìgbà pé bóyá ẹ ń bá individual wa dénú ilé ni. All is what is happening to everyone. Ẹ jọ̀ọ́ mo wá ní request lórí 50 to 30 yìí. Mo ní big sister mi kan ọkọ ẹ ti kú more than 8 years ago. But gbogbo àwọn tó ń rí tó yẹ kó máa bá a ṣe. She's just somebody tó yẹ pé
àwọn yẹn gan wà òkè. So ẹjọ́ mi ò mọ̀ bóyá ẹ lè bá mi bá wá ẹni tí ò ju bóyá bíi 35-40 lọ. How old ni sister yín yẹn? How old ni sister yín yẹn? She's 54. Okay. Ẹ wá sọ fún mi, ẹ ní gbogbo àwọn tó ń bá ṣe, how old làwọn tó ti ń do tẹ́lẹ̀? Àwọn bàbá bíi bàbá 60, bàbá 70, àwọn bàbá tí wọ́n lè ṣe nǹkan kan mọ́. Wọ́n lè tó dáadáa. Inú mi dùn débi wípé. Wọ́n lè tó dáadáa, wọn can't do anything 65 ẹ gbàgbé ẹ̀ kò sí nǹkan kan lábẹ́ wọn mọ́. Wọ́n lè dóbò dáadáa 65, 70. Oko wọn ò lè complain, sísá mi á máa complain ni pé in fact pé òun kò tẹ̀ mọ́. Oko yẹn kò ní lè dáadáa mọ́. 3 years back kò tẹ̀ ní sẹ́ẹ̀sì mọ́. Ó lóun kò tẹ̀ fẹ́ wàhálà mọ́ pé àwọn yìí ò oko yẹn ò ní lè dáadáa mọ́. Mo máa fi ṣe tẹ̀tẹ̀ bá lè bá mi bá wọn wá ní tó ju bóyá bíi within 40, 42 lọ. Kó jà máa bá wọn fi sí kó kí gbogbo nutrient òbò wọn lè padà. Ẹ wo wọ́n ní ìdẹ o wọ́n ní ìdẹ àti bí age of 50 gan ni mẹ́sì tí wọ́n ti sá lọ ni wọ́n ti ṣe menstruation mọ́. Báwo ló fẹ́ ṣe? Àwọn bàbá yẹn gan ó bá pé tó bá ní pé ó jẹ́ 40 Olondo bàbá 65 tó bá ṣọ́ra wà tètè wọ menopause torí Olondo láti fi bímọ ni okú ẹ̀ ò ní débi tó yẹ kó dé. Okú ẹ̀ ò ní débi tó yẹ kó dé. Ó máa rí lè appreciate ẹjọ́ tẹ bá lè bá. Gbogbo àwọn àlejò tó wà níbi kọ́lọ́fì ẹ̀ ò ní jáde. Hello? Hello, mo ń gbọ́ yín. Ma, àkúsí mi àdẹ̀kùṣẹ́ náà. Ẹ wo, ṣe rí nǹkan tẹ́ ń sọ ìyàwó tọ́ ni o. Mi ò lè parọ́ fún yín. Èmi fọ́ra mi ìgbà tí mo máa márì. Ó pẹ̀lú àwọn ọ̀pọ̀ tí mi gan kàn sí dà. Ìyàwó mi jù mí lọ. Ṣé ń gbọ́ mi mọ̀? I'm telling you, because mo rò pé ó fi bí ọdún mẹ́rin jù mí lọ. Because mo kọ̀ wọ́n pé tí n bá márì, n bá fẹ́ tó kéré sí mi. It got a point in life to very say mo ò nílé wàá síbù. Àtọkùnrin, ó máa rẹ́ra. I'm telling you. Wọ́n máa bá yín ṣáájú ẹ̀ ń tà. Mo kọ́ tẹ̀sán yẹn kò sí rọ́ńbẹ̀. Kò sí rọ́ńbẹ̀. Pẹ̀lú pé mo ṣe wà yí gan, mo ìfún wò pé tí Ọlọ́run ní ti ikú tó yápa ìkọ̀kọ̀ náà ní ìyàwó mi. Tó bá tó stage kan, mo ìfún fíò pé agbára mi wọn ò tún dé ká mọ́ tó bá tó stage kan. Níbo agbára wo ló fẹ́ ka? Níbo lágbára ti fẹ́ ka? 65 to 50 irọ́ ló wá gbádé. Kò sí rọ́ńbẹ̀ àti ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Níbo lágbára ti fẹ́ ka? Hello? Hello, sir. Ẹ káàárọ̀, sis Ayinka. Ẹ káàárọ̀. Ẹ káàsán mà. Yeah. Yes, ma, ẹ kújọ́ mẹ́ta. Sis Ayinka, ẹ wo program àárọ̀ yìí o. Èmi tí mo pè yẹn ní nọ́mbà mi lọ́wọ́. Ní Mortis níṣẹ́ gbé mi wá. Ẹ wo ìyá ọkọ àtòbó ń jẹ àwọn èèyàn. Àwọn ọmọ Nàìjíríà sì wà ń bẹ̀ dáadáa. Mi ò ní parọ́ fún yín sìstá mi. Ìyá ọkọ àtòbó oúnjẹ wọn ní Mortis. Especially even Italy gan inú òtútù tó ń wà yìí mo fi orúkọ Olódùmarè búra. Àìmọye okó tó wà nínú Nàìjíríà. Nígbà tí ká bá gbọ́ sí ètò yìí pé nǹkan tí mò ń sọ yìí mo ní ẹ máa láwọn obìnrin míì tó tún máa tún bẹ àwọn òyìnbó Mortis tó wà ní bíbà. Ẹ wò síta Yínká àtètè rìn láàrin abúké ọ̀kẹ́rẹ́ ẹni tó bá kúrò tó bá wá sí bíbà á mọ̀ pé àwọn èèyàn wà. Obìnrin tún fi owó bẹ ọkùnrin pé kó dóòun. Síta Yínká mo fi orúkọ Olódùmarè búra ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ẹmẹni tó ń sọ̀rọ̀ mi kàn fẹ́ dárúkọ mi ni. Nǹkan tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ni wípé ok mo ti gbọ́ yín n tó ṣẹlẹ̀ nísìn ni wípé àìmọye okó tó máa rí tó useless ìwọ 50+ stop looking for 65+ because okó ẹ̀ máa useless fún ẹ tó bá tí ìwọ náà bá ti wọ 60+ o lè máa look for irú àwọn age yẹn kó mọ̀ pé bí ìwọ náà fẹ́ retire okó dídó ni you understand Ọlọ́run á dẹ̀ ṣá ẹ ò ní ṣàìsàn but 50+ o ń look for 65+ báwo ló ṣe fẹ́ dú ẹ. Báwo okòwò mélòó ló wà lábẹ́ ẹ̀ oko tùkẹ̀tùkẹ̀ ẹ gbàgbé ẹ̀ owó àfi 65+ ó bá lówó lọ́wọ́ òun lọ jẹ owó ẹ̀ ni ó fẹ́ lọ fi ṣadé orí ni ìwọ tó ládé má gbàgbé ń pa pé ó fẹ́ dú ẹ bídò bó ṣe kò possible 100% kó bà kó máa lo pàrágà lójoojúmọ́
kò lè ní erection bí wípé gbà kan ẹ má jẹ́ ká tọra wa Yínká ló ń sọ̀rọ̀ hello ẹ gbóhùn sókè ìyá mi ma hello àti Yínká ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ má jẹ́ ká kúta jẹ́ òdì òtútù yìí pọ̀ jù ẹ bá awó kó how old lẹ́yìn 59 ẹni nọ́mbà tó ọmọ ọdún mélòó lẹ ń wá ṣé ń wá 65 ni àbí ọmọ ọdún mélòó no 65 báwo mo wá 40 39 ẹ ṣe ń sọ̀rọ̀ ìlú wo lẹ wà yìí ẹ jẹ́ ṣàánú wa òtútù pọ̀ jù Finland o àrókò ẹ wá gbọ́ o 59 ni yín tẹ́ bá ń wá 40 ṣe mọ̀ pé sexual appetite 40 by 39 ṣé ẹ lè gba oko wọn ṣé lẹ́mìí ẹ̀ àkílódé mo lẹ́mìí ẹ̀ ẹ ṣọpẹ́ lẹ́mìí àti lè do oko yẹn dáadáa because àwọn yẹn appetite wọn máa high bẹ̀ wọ́n á do yín dáadáa wọ́n dé ẹ kúrò jàre bẹ̀ wọ́n á do yín dáadáa ṣé lẹ́mìí ẹ̀ mo lẹ́mìí ẹ̀ over 3 years mo ti dókó gbẹ̀yìn àbóyẹ ẹ̀ ń wá 50 something òtútù ìpọ̀ ẹ̀ ń wá age rate mi ò wá 35 ẹ ṣe ń sọ̀rọ̀ ni 35 ó lè pè mí gbóná gidi ẹ ṣe ń sọ̀rọ̀ ni ta ló làwọn olóko gbẹgbẹ ẹjọ́ ẹ má jà kú sáájú òtútù yìí pọ̀ jù Finland tutù gan o ẹ ṣàánú mi o. ẹ má wọrí mo ti ní nọ́mbà yín sí màá kọ sílẹ̀ ẹ máa ní láti lọ sí màá sọ nǹkan tẹ́ máa ṣe fún yín tí bá kúrò lórí bí gbogbo ẹ̀yin oní 54 something tẹ́ ń wá 60 ẹ jẹ́ ya kóṣì kúrò ẹ kóṣì dànù torí pé wọn ò lè doyin dáadáa. èmi ò wá sí 35 ni o mi ní 137 tó máa gbé mi gbóná dáadáa òbò yìí gan ti padà síbi tó ti wá o over 3 years ní ìdókòó. ẹ ṣe jàre. ìgbà tá a rí àwa náà kúkú wá gba kámú jàre. ẹ má gba kámú irú ẹ o 59 ẹ gba kámú ẹ wá lọ máa fi kárò. ẹjọ́ àti nǹkan o ẹ ṣàánú mi o màmá expect kọ́ yín o. àmọ́ pè yín ẹ má wọrí ẹ má gba kámú o má gba kámú irú ẹ táìmù yẹn gan lẹ nídìí oko ẹlòmí appetite sexual appetite ẹ táìmù tó ń high nìyẹn ẹ wá lọ máa fẹ́ ìyá bàbá 65 nígbà tó bá yẹ ẹ wá sọ pé ó ń ṣèrànù kò ṣe ní ṣèrànù. hello ma. hello ìyá mi. ẹ káàsán ma. ẹ káàsán jàre. mẹ̀mí náà wá èèyàn tó jẹ́ bíi 37 plus o. ọmọ ọdún mélòó lẹ́yìn. 56 37 plus lẹ́ ń fẹ́ èmi àti yín ti sọ̀rọ̀ lánàá ẹ má wọrí àmọ́ sọ̀rọ̀ àbá yín sọ̀rọ̀ after this show àbí ẹ̀ ń wá èjì yín bí àbí 50. ara láíláí mi fẹ́. ẹ̀ ń wá bí 37 tó máa jọ ṣẹ́mi yín wá gbé tó bá ń do yín ṣẹ́mi yín lè gbé. dáadáa. ẹ ṣúọ ẹ mélòó lẹ lè dóko láàrin ọ̀sẹ̀. wọ́n lè ṣe 5 times. ẹ láìkókó ojú yín tiẹ̀ dojú ẹni tó máa láìkókó ẹ ṣúọ pé ẹ máa lè gbé 37. of course. okay. mo lè ṣe dáadáa tó tún máa slide tó tún máa turn tó tún máa ẹ̀yin òde kúkú ẹ̀ẹ́dẹ̀ kúkú nífẹ̀ẹ́ ní dalí ẹ̀rù. no mi náà náà mo tó kún nà. àmọ́ grandmother ni mí. ó ti tán wọ́n gbọ́n kókò máa sáfìsì yín lóòrèkóòrè kí nutrient òbò yín lè máa padà. yes. kí nutrient òbò yín lè padà kó bò yín lè gbàgbára ọ̀tún. àbí. because òbògán àti máa ní ìpa àti máa gí pàtà ń sìn ẹ fẹ́ kó ara yín á jọ̀lọ̀ ara yín á tutù àlàáfíà pé manual 65 kiri àwọn olóko tùkẹ̀tùkẹ̀ olóko foam. hello. àwọn tó mọ̀rọ̀ sọ gan wọn tí dá wọn lóhùn. hello. ẹ gbóhùn sókè. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ǹjẹ́ wá ń sọ mí ìsìn báyìí ni pé 45 50 ò lè róbò tó fẹ́ dó mọ́. ta ló sọ pé 45 50 ò lè róbò tó fẹ́ dó mọ́ sí? ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ. gbogbo wọn request fún 32 34 37 39. n tó fẹ́ nìyẹn. mo ṣe wà ní 51 lè mímú dẹ̀ ń dó yàtì ẹ̀jẹ̀ gbàgbé bó bí bọ́kùnrin bá ṣe dó rẹ̀. bàbá kí la sọ sí ẹni sùúrù kí la sọ sí 65 ni mo sọ ṣé mo dárúkọ 51 sí 65 ni mo sọ. 65 upward ni mo sọ 65 upward ni mo sọ fọkùnrin. mi ìdárúkọ 51. àwọn tí sísá request lè ní sọ wọ́n béèrè tàbí. ìkọ́ tó fẹ́ nìyẹn. nítorí lọ fún ìfọ̀. àìró bẹ́yìn ṣe fẹ́ nìyẹn. bẹ́yìn ṣe fẹ́ nìyẹn. ẹ má jẹ́ kó ka yín lára
51 ní wọ́n dẹ̀ request fún 3740 wọ́n láwọn ò fẹ́ 50 báwo ni 51 ṣe máa 59 ṣe máa request fún 51 ó lóun ò fẹ́ 51 tẹ́ bá wà ní 55 ẹ lọ máa request bóyá bí 53 ẹni ṣe 51 nìyí ẹ lè máa request bóyá bí àwọn ọmọ kíní mi ò mọ̀ bóyá àwọn ìyá 62 ẹ lè máa wá àwọn ìyá 62 tẹ́ bá wà ní 51 bẹ́ẹ̀ yẹn lọ́kùnrin máa wá àwọn ìyá 62 àwọn ìyá 62 sì wà ń bẹ̀ àwọn tó bá wà ní 50 wọ́n láwọn wà between 37 to 40 tó bá wà ní 51 máa wá àwọn ìyá 62 máa wá kíni hello ṣẹ́yìn ti change mind yín àbẹ́ ṣì ń wá age mate yín. Hello mo ń gbọ́ yín mo níṣẹ́ ti change mind yín àbẹ́ ṣì ń wá age mate yín. Lórí line ni. Mo wà lórí line o. Ṣé age mate. Anyone ṣá anyone ẹ̀yin sister wa anyone. Ìwé torí age mate yín ò lè doyin dáadáa o mo rí pé ẹlẹ́rù gidi o age mate yín ò lè doyin dáadáa ẹ gbàgbé ẹ̀. Okay ma kúrò lórí line. Age mate yín ò lè doyin dáadáa àwọn ọkùnrin tó ń kọra pé òun wà 51 ẹ lọ máa wá 51 ẹ lọ máa wá àwọn ìyá 62 àwọn 50 ẹ jẹ́ kó máa bẹ̀rẹ̀ láti bí 37 sí 45. Hello Atika. Hello mo ń gbádùn yín. Atika. Yes. Atika. Ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́ ẹ pa Facebook yín ẹ pa Facebook yín ẹ má yọ mí lẹ́nu láàárọ̀ yìí pa Facebook ẹ. Okay Atika kí ló ṣe bàbá yẹn tí bàbá yẹn ṣe bẹ́ẹ̀ Atika. Ó bínú ni bàbá yẹn ó ká bàbá ó bàbá lára ní pé àwa 51 wà lè róbòdó báyìí ó tì í 51 ẹ lọ wá ya 62 do. Hello yeah. Ọmọ 44 là wá o. Má worry ẹ̀yin sì wọ chat àwọn 51 ẹ lọ máa wá wọn ya 60. Hello kí ni ó dùn mí kí ni mo ṣe tí wọ́n bá ń bá rí fún ìṣètò bàbá yín jà gan o. Kí ni mo ṣe ọba ti tọ́jú wàhálà. 51 ni kó lọ wá wọn ya 60. Mo ti lá àwọn ìyá 40 lójú àwọn ìyá 50 ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ fi ẹ̀kọ́ tọ́nà fún yín 30 something to 40 something àwọn from 30 plus to 40 something ló lè doyin kí ara yín dá ṣáká wọ́n á fún yín ní youthful look. Àwọn tó lówó yẹn àwọn obìnrin tó lówó yẹn ẹ mọ nǹkan tó fi ń gbéra ni èmi ti fly rí náà. What are you talking about? Hello, Aunty Yinka. Yes. Ṣe ń bá jà a lè bá yín jà. Ẹ bá mi jà. Ìyá wa lẹ jẹ́. Ẹ bá mi jà. Ṣe ń bá jà. Mo ní ẹ̀yin 51 ẹ lọ wá 60. Ìgbà míì ẹ máa wà lọ́dọ̀ ọkùnrin ìgbà míì ẹ máa wà lọ́dọ̀ obìnrin a lè bá yín jà. Àárín lẹ́yìn wà tó kò síbi tá a lè tì yín sí omi níyín. Ẹ má ṣe bá mi jà mo sòótọ́ ni kí lẹ fẹ́ bá mi jà fún. Hello. Kí lẹ fẹ́ bá mi jà? Ṣé bàbá 51 ẹ lọ sẹ́ńtẹ̀ ẹni sùúrù. Kó lọ wá àwọn 60 àwọn ìyá 50 yẹn 55 ò lè jẹ́ṣẹ́ wọn. Wọ́n máa ń fi síwájú wọ́n máa ń fi sẹ́yìn ni. Are you getting it, Baba? Calm down. Ṣé get me? Àti ká lọ máa set you up with bàbá àwọn 62 upwards. Bẹ́ẹ̀ni àwọn 50 yẹn ẹ lè jẹ́ṣẹ́ wọn. Báwo ni 51 ṣe máa dó 51 bẹ́ẹ̀ lè dó wọn. I'm telling you, mo fẹ́ máa tọ́ ara mi báyìí because this man he take it personal. Ẹ bí pé ara ń kan wọ́n ẹni sùúrù ẹ má wọrí ẹ má pé tó bá ti ká kò ní bàjẹ́ fún yín. 39 na. Ẹ lè jẹ́ṣẹ́ wọn àwọn 65 ẹ jẹ́ lẹ́ lọ́ máa jẹ́ṣẹ́ àwọn ìyá bí àwọn ìyá tó ti pé 70 àwọn ìyá tó ti pé bí 63. Báwo ni 65 ṣe fẹ́ máa dó àwọn 50? Okó mélòó ló wà lábẹ́ yín tẹ́ fẹ́ fi dó wọn? Ẹ gbàgbé ẹ̀ jàre. Ẹ má jẹ́ ká tọ̀ra wá àfi tẹ́ bá fẹ́ fún wọn ṣàgbé orí. Hello. Ma. Mo fẹ́ gbóhùn lady yìí o bóyá àwọn náà ti ń jìyà oko. Àìmọye àwọn obìnrin tó ń sunkún. Káwọn obìnrin olóbìnrin oko yín ò ká wọn. Ẹ wá gbé wọn sílé. Ẹ wá ní kó má jáde. Wọ́n fẹ́ jáde pa ni. Àbí wọn ò ní jáde ni. Ìgbé 65 owó gbọ́. Hello.
Hello ìyá mi. Hello ìyá mi, mò ń gbádùn yín jàre. Ẹ káàárọ̀ jàre wo. Ṣé àárọ̀ yìí ó lẹ́tí kẹ́ mo lọ́ọ̀bù ẹ̀ kú? Ẹ ṣé jàre. Ẹ jọ experience kékeré kan mo fẹ́ sọ o. Ó dàbí pé mi gan máa wá èèyàn tó wà status. Ẹ jẹ́ ká tí ì sọ̀rọ̀. Ọmọ 37 lèmi. Ṣé gbọ́? Mo dẹ̀ ṣẹ̀ fẹ́ ọkọ kan ni. Ọkọ tí mo wá fẹ́ 50 ni. Lẹ́yìn ìgbà tá a ṣe ìyàwó. Ìgbà tó bá àti bí ọ̀rọ̀ ká tó ṣe ìyàwó. A dẹ̀ bára wa sí dáadáa. Lẹ́yìn ìgbà tó máa ṣe ìyàwó. Lẹ́yìn oṣù mẹ́ta àríra àgbà tó máa ṣe ìyàwó lẹ́yìn oṣù mẹ́ta. Ká dẹ̀ wọlé. Bàbá ò lè ṣe nǹkan kan. Iṣẹ́ yẹn ti pọ̀jù fún ni. Ìfọ́ àti mo wá òpè ṣé kò sí kó one chance ni mo wọ̀ báyìí. Mo dẹ̀ ti tọrùn bọ́ mi nǹkan tí mo fẹ́ ṣe. Second chance. Mo ṣe wá rí pé tòótọ́ lẹ̀ ń sọ. Second chance gan lẹ́wọ̀. Okòwò ló wà nídìí ẹ tó fẹ́ gbé ọmọ tàbí ẹ gbàgbé pa ẹ̀. Ẹ gbàgbé ẹ̀ jàre. Ẹ kàn máa fi ṣadé orí ni. Ẹ máa fi ṣadé orí. Má jẹ́ má ta tán rẹ wá. Hello, ẹ káàsán wá o. Ẹ káàsán. Hello, mo ń gbọ́ yín ẹ káàsán. Mo lọ́mọ 44 làwa o. Mo ti gbọ́ ibẹ̀ ti pè lẹ́ǹkan. Ẹ ti pè lẹ́ǹkan, mo ti gbọ́ ẹ pè mí padà after program. Bẹ́ẹ̀ni. Okay. Hello. Africa. Ẹ gbóhùn sókè o, àwọn tó gbóhùn sókè gan mi tí gbọ́ tiwọn o. Ẹ sọ̀rọ̀ gidi ó wá pẹ́ fẹ́ bú mi kẹ́ bú mi. Ẹ bú mi ó yá. Hello, ẹ bú mi. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, ẹ bú mi. Hello, ẹ káàárọ̀. Ẹ bú mi tẹ́ bá fẹ́ bú mi. Tèmi ni wípé o ò lè wà ní 65 kó fẹ́ ṣàyún 50, o ò lè dó dáadáa. Àwọn 51 lọ wá àwọn ìyá 60. Hello. Yes. Hello ma. Yes, mo ń gbọ́. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Àti ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Ọmọ 42 years lèmi àti Yínká. Mo ní ìyàwó mi ò láìkò kó ara mu. Ẹ gbàgbé yẹn a máa sọ yẹn later. First news lórí WhatsApp. But a máa sọ yẹn later. Gbogbo yín tí ìyàwó yóò láìkò kó ẹ lọ máa register ní shabarikolo.com from next week. Ẹ lọ wá àwọn ìyá tẹ́ pọ́ máa fi yín lọ́kàn balẹ̀, wọ́n á bá yín protect ilé yín 50+. Inú ilé yín ò ní dàrú. Sí no evil yẹ no evil ni tó bá fẹ́ pẹ́ jù nínú wọn gan. Wọ́n á sọ pé yá wá máa lọ́lé torí wọn ò fẹ́ jẹ́ kí okó yẹn kó má máa wá. Wọ́n dẹ̀ mọ̀ pé tọ́kùn ẹ̀ ò bá balẹ̀ nínú ilé okó yẹn ò ní wá sí kò ní wá sọ́dọ̀ àwọn. Wọ́n máa protect ìyàwó ẹ̀ ni wọn ò ní ẹ fẹ́. Hello. Hello, Ati Yínká. Sá. À ń gbádùn ètò yín o. Gbogbo létẹ̀ ń ṣe Ọlọ́run pa wa tún tọ̀dọ̀ yín náà ṣe. Àmín. Ṣẹ́rí, nǹkan tẹ́mi kàn fẹ́ sọ lórí program yóò ju pé àwọn tó máa ń wà ní 50 or 60 lọ́kùnrin tó máa ń bínú kan sẹ́ńpẹ́. Àwọn náà ti lo time tí wọ́n sẹ́yìn láti 140. Level by level ni. And mo send yín message lánàá ní orí WhatsApp. Mi ò ráyè ṣe payment. Ẹni kí n send the email address mi. Ẹ padà pè mí after the show. Bàbá tó ń pè mí ni mi gbé kọ̀lẹ̀, bàbá 51 yẹn ló ń pè mí, mi ní gbé kọ̀lẹ̀. Ó ti bú mi tán, ó wá fẹ́ máa bẹ̀ mí. Ẹ má bẹ̀ mí mi gbọ́. Go ni mo gbọ́ mi ò gbọ́ com. Ẹ ti bú mi tán mi ní gbé kọ̀ yín. Ẹ má bẹ̀ mí. Mo sọ fún yín pé ẹ̀yin 51 ẹ lọ wá àwọn ìyá 60. Àwọn ìyá bí àwọn ìyá 62. But ẹ̀yin 51 tẹ́ fẹ́ máa dó 50. Ẹ lè dó dáadáa. Oko yín ò lè ran òbò ẹ̀. Ẹ jẹ́ kó wá àwọn tó wà younger tó máa wọ́n ti ń wọ menopause, wọ́n need natural kini yẹn. Ẹ̀yin tẹ́ ti dó gbígbóná gbogbo ẹ ti gboko yín gbóná. Ẹ lè dó dáadáa. Ẹ má jẹ́ ká tanra wa. Má jà tanra wa jàre. Society no ma ní ẹ jù lọ. Ẹgbẹ́ ọmọ ẹ̀ ni. Ó jù lọ. Ṣé wọ́n korúkọ ọmọ ẹ̀ sórí oko yẹn ni? Mama tanra yín. Ṣé korúkọ ọmọ ẹ̀ sórí oko yẹn? Mi ní gbé call bàbá yẹn bàbá yẹn ó ń bínú. Ẹ jẹ́ kó máa bínú wọn. Èmi ò ní ṣàì má sọ òótọ́. Gbogbo ẹ̀yin 52, 55 lọ́kùnrin ẹ lọ máa wá àwọn ìyá 60. 3, 4. Hello, Yínká. Hello. Ó kó ètò. Yes ma. Ẹ wò ṣe bí mi ṣe wà láì fi owó àti ìsìnkú gan. Nǹkan tí mo ní
gangan. Ṣé kí n sọ fún 35 years lèmi ò mo ní ìjọkùn jẹ́ pé àti ìlú fit. Ṣé ti yẹ yín? Tí ó kó abẹ́ tó dẹ̀ máa tún bọ̀lẹ̀ bẹ́ẹ̀. Ẹni di ọkùnrin èjì wo? Ọkùnrin èjì wo? Ọkùnrin èjì wo lẹ́yìn fẹ́? Ẹni yẹn tó wà ní handle mi tó wà ní nǹkan tó yẹ kékeré ni. Ìfẹ́ kékeré tàbí èjì mi yẹn ní ìfẹ́. Okay. 37. Okay. Ẹ máa lọ ṣe ṣàbáríkòlò, ẹ má wọrí. Ẹni tó ń pè mí láti Dubai yẹn kó padà pè mí again kó jọ. Hello. Ẹ̀yin 52, 55 lọ́kùnrin ẹ lọ máa wá wọn ya. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ kúrò níbi tẹ́ ti ń pè, ẹ kúrò níbi tẹ́ ti ń pè, ẹ kúrò níbi tẹ́ ti ń gbọ́ show tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀. Mi fẹ́ ṣe show yìí láàárọ̀ ìbẹ̀ tí n bá ṣe conscience mi ò ní allow mi. Torí pé mo mọ̀ rí wípé oríṣiríṣi àwọn nǹkan lẹ fi fìyà jẹ àwọn èèyàn láwùjọ. Oríṣiríṣi nǹkan obìnrin tó bá ti wọ menopause, ọkùnrin tó máa do tí òbú ẹ máa dá ṣáká ni kó máa wá. Ẹ̀yin yìí nìkà. Láwùjọ. Oríṣiríṣi nǹkan. Hello. Hello. Yeah. Ṣé fẹ́ bú mi ni? Ẹ káàárọ̀. Ẹ fẹ́ bú mi. Ṣé àǹtí Yínká ni? Bẹ́ẹ̀ ni àǹtí Yínká ni ẹ fẹ́ bú mi. Mi ò fẹ́ bú yín, àmì ìbúyàn. Ẹ̀mí ìbúyàn. Àǹtí Yínká, èmi àkọ́kọ́ tí mo wá ń ṣó yìí ni, àmọ́ ẹ̀yin gangan ló wè mí. Unfortunately, ẹ̀yin gangan lẹ wù mí. Èmi ò lè fẹ́ yín torí pé mo lọ́kọ àbí mo polówó ara mi. Èmi fẹ́. Mi náà fẹ́ ṣe. Ẹni tó tiẹ̀ kọlà sóhùn. Nǹkankan tí mo kọ́kọ́ pẹ̀lú ìkẹ́bírágì ní àmẹ́yìn gẹ́gẹ́ lẹ́wù mí. Ẹni tó kọlà sóhùn. Nǹkankan tí mo kọ́kọ́ pẹ̀lú program yìí ní àmẹ́yìn gẹ́gẹ́ lẹ́wù mí. Eléyìí ò tiẹ̀ lè mọ̀ bódó. Ẹni tó kọlà sóhùn yìí kò lè mọ̀ bódó. Ní yóò lè mọ̀ bódó jàre. Wọ́n lè dó èmi ni. Ṣé o lè gbó o lẹ́mìí èmi ni? Máa pa ìdànù ni. Ṣé wọ́n lẹ́mìí mi ni? O lẹ́mìí mi. Ẹ wo, òótọ́ ni mo wá sọ fún yín. Ẹni tó bá fẹ́ bú mi kó bú mi. Ẹ̀yin 50+ tí ojú ń tì láti lè jáde, mo máa ṣe show pé mi má live life ẹ fún anybody. Má live life ẹ for anybody. Ìwọ ló ní life ẹ, má jẹ́ kéèyàn kọ́kọ́ nǹkan táwọn èèyàn máa sọ àbí ìbẹ̀rù bojo society kó bá ìgbésí ayé ẹ jẹ́ tó di bá bàjẹ́ tó nídìí ló ń dà. I'm going to block this man. Tídì bá bàjẹ́ tó nídìí ló ń dà. Àwọn ọmọ tó bá ti wà ní 50+, àwọn tó ní agbára tó lè jẹ́ kí wall òbú ẹ kí nutrient padà síbẹ̀. Òun làwọn ọmọ 37 to 40 something. Ẹ̀yin tó bá wà 50+ tó ṣe ń wá bàbá 60 ìyá ló lọ fi jẹra ẹ, ó fi ìyà jẹ òbú ẹni. Gbogbo àwọn lejò tó wà níbi kọ́lọ́fí òbú ẹ, wọn ò ní jáde. Àṣẹ ò ní gùn. Tí okó mi bá wọnú òbò mi báyìí, àṣẹ á wọ bẹ̀ báyìí gbogbo kọ́lọ́fí bí á jáde ni. Hello? Tí okó mi bá wọnú òbò obìnrin mi ní àwọn 50+ yẹn, láwọn younger guys yìí, àṣẹ wá gba ìtura, àṣẹ á wọ bẹ̀. Ẹ̀jẹ̀ dúdú á jáde, á wọ bí tí àwọn ẹ̀jẹ̀ dúdú yẹn sá pamọ́ sí. Obìnrin mi wọ́n á do tó do okó gidi, wọ́n á do báyìí débi wípé á padà rí menstruation ẹ̀. Kò dẹ̀ ṣe menstruation lórí ìdọ̀tí ara ẹ̀ ló jáde yẹn. Nígbà tí àwọn ìbẹ̀rù bojo okó bá wọ bẹ̀, a máa ní wà ní 50 ó lọ ń wá bàbá 65 tó máa do ẹ̀. Hello jàre. Hello. Ẹ gbóhùn sókè jàre. Hello, mo ń gbọ́ yín. Hello, mo ń gbọ́ yín. Hello. Hello, Aunty Yinka. Ma. Mo ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ ìyá mi. Mo ní kí n sọ mo kàn fẹ́ contribute ni I'm 57 now. Okay. 57 years. Mo dẹ̀ ti ń bá yín sọ látijọ́ ìmọ̀ ń wá but you know, oko ni mo ń wá. I'm looking for mo ti wọ menopause. Okay, irú size oko wo lẹ ń wá? Ṣé ẹ ń wá ọmọ 50, ẹ ń wá ọkùnrin 59? Ẹ ti cut. Hello.
ẹ ń wọ́ ọmọ ṣé ẹ ń wọ́kùnrin 59 ní ká mọ̀. Hello? Wọ́n kàn jára wọn pa ni. Hello? Hello, yeah? Hello? Ṣé ẹ ń wá ọmọ 59 ní ká mọ̀? Ẹ̀yin 57, bóyá ọmọ 59 lẹ̀ ń wá. Ẹ máa tanra yín. Wọ́n pé 51 ni. Mo ń wá ọkùnrin kan tó wà bí èjì mi ìfọmọdé o. 57 ni mo ń fẹ́ o, 58 ni mo wá torí 51 lèmi. Ó máa bẹ̀rẹ̀ sí ní sick. Ó máa bẹ̀rẹ̀ sí ní sick. Torí wọn ò lè dú ẹ dáadáa. Hello? Hello? Hello, yeah? Hello? Hello? Ẹ káàárọ̀ àkóṣìmí àkóètò. Hello? Mo ń gbọ́ yín, tọkùnrin bá ti pè wọlé mo kàn fẹ́ bú mi ni mo ń gbọ́ yín. Mi ò bú yín. Mi ò bú yín àkóètò. 42 lèmi àti nǹkan. Ẹ̀yin sì wọ chat. Mo ní interest ní ẹni tí ó pè lẹ́ẹ̀kan tó sọ pé àǹtí òun ṣùgbọ́n mi mọ̀lú tí wọ́n wà. Ok, ẹ má wọrí, màá pè yín padà. Lọ́dà. Hello? Hello, Aunty Nka, mo ń call back ni, line ni call lẹ́ǹkan. Ẹni 58 ni yín, àbí 59? So, I'm 57 actually. Ok, ẹ ń wá bàbá 60. Mo fẹ́ kó àwọn bàbá 50 something yẹn o, ẹ jọ, between 35 to 40. That's all I want. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, mi ìráyè kan nísìn. Tó bá ti di during the week, màá ṣe show 50+ tó ń wá ọkọ younger person. Màá ṣe show, so màá gba gbogbo detail yín. Èwo yín, màá sọ time tẹ́ máa lọ sórí Ṣàbàríkòlò lọ register fún yín. Okay. All right, ìyá mi. Okay, actually try there was a particular guy that I met, actually, such a nice guy. He's 35. Oh, then fool me that. Oh my God. Oh God. But, you know, oh my God. Mo ní ẹ̀rí bẹ́ ṣe oh my God. 35 tó ń doyin ìgbà yẹn ṣé ẹ ní máa feel bẹ́ẹ̀ ni pé ọmọdé ni yín. Àwọ̀ yín á máa jáde ni. Ẹ wo, age is just a number. Ní ti tí ọ̀rọ̀ kó àtẹ̀jọ́ pé báyìí. The boy is just good. But I don't mind to have another one, honestly. Okay, ẹ má worry. Ẹ má worry. Má padà. A jọ sọ̀rọ̀. Thank you. Yeah. Ẹni tí ò bá jẹ́ realist, má wá sórí platform mi. You don't have to come on my platform. All this you are encouraging people, leave my platform. Demolishing the house you have refused to build well, it will be demolished. Ilé tó bá ti so dáadáa ó máa wà demolished. Yes. Ilé tó bá ti build sórí òkú, sórí àpáta ó máa wà demolished. You pray for that and it will happen to you. Kúrò lórí platform mi, ẹ̀yin olóko 65 tí ó gbádùn. Mo ń gbádùn yín jàre, ara ta yín. Mo ń gbádùn yín. Ẹ ti ṣe ẹ kú ọ̀rọ̀ ìlú, ẹ kú ọ̀rọ̀ àwọn èèyàn. Ẹ ṣé jàre ìyá mi. Ẹ wo ṣe rí láìwù yìí ó kéré gan. Àwọn tó wà náà pọ̀ o. Ó pọ̀ gan o. Bí mi ṣe wà yìí, oko olówó ni mo ní ìdí mi ìfokó olóṣù. Oko olówó, ọlọ́wọ́ mẹ́ta lè ní o. Oko olówó ni mo ní. Oko olówó. Àwọn pélé bí aláìsèmí pẹ̀lú ọkọ. Wọ́n rí tiwọn. Kí ẹ wà nílé oṣù méjì kọ́kọ́ má sùn mọ́yàn. Mo ní ìdókò tó ẹ pé yes, ó máa dún mi. Màá dẹ̀ rí benefit lára ẹ̀. Tó lọ́ máa rí benefit lára mi, ọmọ alájẹ́ lè mi. Tó wá dún mi kò ní tó ṣì. Ọ̀tí mi náà máa dùn, tó náà máa pé yes, ọ̀nà ṣí fún wọn, ọ̀nà là fún wọn. Oko olówó ni mo fẹ́ tó máa fi tètè àwọn ọmọ mi. Tóko olówó ò bá wá ní kìmí nǹkan tí ò lè doyin dáadáa. Kí lẹ sọ? Tóko olówó ò bá wá ní oko tó ṣe kinní nǹkan tí ò lè doyin dáadáa. Ọkọ mi ṣe ọkọ mi gan, ìbí mo ń kọ́ láwọn sáìn. Bí mi ṣe wà yìí, mo ti 35 ni mi, àwọn ti 50 báyìí. Ìbí mo ṣe kọ́ láwọn sáìn, tẹ́ fáwọn tó wà ń tà ń sọ mọ́ bó ṣe ń ọkọ mi rẹ̀ láwọn kò ní lóbò, kò lè fa ọyàn. Ìwọ̀n abókó sẹ́nu, wọn ò dẹ̀ ní wọn ò tún ríro, wọn ò mọ́ ṣe. Ọmọ ní ìrẹ́ pé yẹ ìlú máa lá mi, máa jẹ́. Ok, ẹ má wọrí. Nǹkan gan ara wọn fún mi. Ẹ ṣeun. Èmi máa ṣe Ṣàbàríkòlò 50+ women to 30+ men. Tẹ́ bá fẹ́ kú lẹ máa kú. Torí pé èmi mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Mo máa ṣe
lórí platform mi màá dé encourage wọn kó lọ sórí shabarikolo.com. Hello Aunty Yinka. Hello ìyá bàbá mi. Hello mo ń gbọ́. Hello ẹ kú ètò. Yeah. Ẹ kúrò jàre. Nǹkan tẹ́ fẹ́ sọ ni pé èmi fẹ́ ṣàdúrà fún yín ni Ọlọ́run ṣe lọ́jọ́ òyìnbó mọ̀ bẹ́ẹ̀ ni kò wá ilé àtọ̀nà yóò ní dàrú sọ̀rọ̀ mi yé yín a máa ń gbádùn ètò yín gan. So bẹ́ẹ̀mi dẹ̀ ṣe wà yìí 40+ lèmi èmi dẹ̀kẹ̀rẹ̀ mo wá 50+, 60+. So God bless you. Mo tẹ̀ máa bá yín wá 60+, tẹ̀ máa bá mi máa torí irú ẹ̀yin 40+, yìí tẹ̀ bá mi gbá 60+ mú wọ́n máa tó bá ń jáde báyìí wọ́n máa rò bóyá 30+ ni. Ó kó àwọn ọmọdé máa ń rí fíjì ó máa ń rí new strength obìnrin ni. Nǹkan tẹ́mi wá ní Salzburg ni mo wà l'Austria so mo ti wá sí UK. I will come back to you. Àwọn 60 ẹ ṣe jàre àwọn orú àwọn 60 tó ti lose hope àwọn 60 something tó ti lose hope kẹ́ bá mi dó wọn kí òbò wọn gba ìtúsílẹ̀ lẹ́ẹ̀kan sí kó gba ìdáǹdè. Hello kó gba ìdáǹdè. Àwọn 60 àwọn okay so 60 tó wà nínú lẹ́sìn tí ò réyàn do kó wá máa sá nítorí pé yàn kan kéré orí yín ti dàrú. Ẹ lọ́rọ̀ pé bóyá mò ń bá yín jà àbí nǹkan kan bọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ kò ní sàn òótọ́ lẹ̀ ń sọ bọ̀ kì í ṣe pé máa bá wọn fi fún àwọn obìnrin yẹn ní courage láti máa lọ dókòó sí ọkọ lẹ́yìn ọkọ wọn. Mi ní kó dókòó lẹ́yìn ọkọ wọn o ẹ gbọ́ tí mo sọ mo spell it out ń sí pé ìwọ tó bá marry pẹ̀lú ọkọ ẹ 65 ẹ lè jọ dàgbà pọ̀ máa yìí mo máa block ẹ ó dàbẹ̀ ni pé ó ń gbọ́ àṣẹ ọ̀rọ̀ máa block máa yìí. Hello sir. Hello Sayinka. Hello mo ń gbọ́ yín sir. Hello mo ń gbọ́ yín sir mo ń gbọ́ yín. Hello mo ń gbọ́ yín. Máa yìí ń gbọ́ àṣẹ ọ̀rọ̀ mo máa block ẹ nísìn. Gbogbo nǹkan tí mo sì sọ ń bì ní tí Your credit is £0.19. Gbogbo nǹkan tí mo sọ ń bì báyìí sí mi tí sọ pé ẹ lọ dókòǹta o mi tí sọ o mo ní ìwọ tó bá wà pẹ̀lú ọkọ ẹ. Hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mo ń gbọ́ yín. Ìjọ mú nídìí. Gbogbo nǹkan tí mo sì sọ ń bì báyìí mi tí sọ pé lọ dókòǹta o. Hello mo ń gbọ́ yín sà. Hello mo ń gbọ́ yín sà. Mo ń gbọ́ yín Okay, mo ń gbọ́ yín ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Ètò tẹ́ ń ṣe yìí àwọn èèyàn ò mọ ìtumọ̀ ẹ̀. Wọ́n kàn ń mostly the men Yorùbá mi ti bẹ́ẹ̀ da ẹ má bínú. Wọ́n ò mọ ìtumọ̀ ètò tẹ́ ń ṣe yìí. It's a natural thing tó jẹ́ pé téèyàn bá ti ju éèjì kan lọ okó yẹn gbọ́dọ̀ máa wálẹ̀ ni. Bẹ́ẹ̀ ni o. Òbúgan náà ti wà bákan. But èmi jẹ́ èèyàn tó jẹ́ pé from time èmi máa ń gbádùn àwọn tó jẹ́ pé wọ́n jù mí lọ. Ẹ ṣé o. Èmi kan mi ò fẹ́ anything but mo kàn fẹ́ advice àwọn yẹn pé tó bá ti dé bí 50, 60 o lè compare ara nígbà tó ti wà bí 20, 30. Ẹ má dá especially ọkùnrin. Kò ṣe ń ṣe bó ṣe rí nìyẹn. Ẹ ṣé jàre ẹ wá máa fìyà jẹ àwọn obìnrin olóbìnrin àwọn 50+, ẹ máa fìyà jẹ wọ́n ẹ̀yin 65 ẹ máa fìyà jẹ wọ́n wọ́n kàn máa dóko ẹ wá ní wọn láì kókó báwo náà ṣe fẹ́ láì kókó. Bàbá yẹn mo ti block ẹ. Hello godmother. Nǹkan tí mo kàn fẹ́ sọ ṣe rí màá nìyẹn ẹ ní láti block ẹ ara ń ta ni ohun tó ń ṣe ni pé bó ṣe ń gbọ́ experience ni pé irú wọn ò lè láwùjọ kò lè láwùjọ ọmọ 25 years tí mo sọ fún yín pé ó ń gbà mí dáadáa 1 hour ló máa bẹ̀ẹ́ ni ó máa jẹ òbò mi bẹ́ẹ̀ ní ṣẹ́ báyìí tó bá ń la oh my God the boy is too good ẹbí ní bóyá àwọn bàbá yìí bóyá wọn ti ẹ̀ ń fọnú débi ká máa sọ ń pa àwọn fẹ́ kí so ara ń ta ni ẹ̀yin ẹ má wulẹ̀ lọ́ọ̀kẹ́. No nígbà tó nǹkan tí mi ò sọ ló sọ náà pé mò ń encourage àwọn obìnrin mo ní ìwọ tó bá wà lọ́dọ̀ ọkọ ẹ̀ wàá gba cam ni tẹ́ bá jọ wà pọ̀ ìyẹn ò dẹ̀ kèmí tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ síta kò sí tó kàn mí but tó bá ti wà lọ́dọ̀ ọkọ ẹ̀ dẹ́jọ́ dàgbà pọ̀ fine bẹ́ẹ̀ o sí lọ́dọ̀ ọkọ wà ní 50 wáyé tó ṣe máa wá bàbá 60 káàkiri kó lè dó ẹ dáadáa and that is the truth. 50 age ẹ gan ò lè dó ẹ dáadáa 50 sì lè lóko oko 50 á ran màmá tó ti wà in her 60s or late 50s but kò ṣe pé kó oko 51 ó fẹ́ máa dó obìnrin 51 báwo ló fẹ́ gbádùn ẹ̀ oko mélòó ló wà lábẹ́ ẹ̀.
I beg you. Hello? Hello? Hello, mo ń gbọ́ yín, hello? Hello, ẹ káàárọ̀. Yeah, mo ń gbọ́ yín. Straight to a máa ń gbàgbé ètò yín gan seriously. 37 ni mí. No dey interest, but mo apply mo dey therapy payment line àná. No, ẹ má worry. Ẹ má ti apply. Tó bá by next week máa sọ ìgbà tẹ́ máa wọ bẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin 50+ ẹ ní láti tijú. Go on Shabarikolo or you call me. Hello? Hello ma. Hello. Orisi bó ṣe ń sọ̀rọ̀ ó dà ipò ti ráhùn oko. Hello káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Hello? Hello, mo ń gbọ́ ẹ sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ láti mo tó ń pè wọ́n rẹ́jísítà fún ní Shabarikolo. Má worry, ẹ má lọ tún register. Àwọn èèyàn ti bastardize ẹ máa pè yín padà wá lọ tún register, má worry. Má announce again. Nínú week tá máa wà. Hello. Hello ma. Hello ìyá mi. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ ìyá mi. Yes ma, ẹ kú ètò ma. Yes. Mo ń gbọ́ yín. Àwọn tí ń tọ́jú ṣàánú iye oko ń jẹ mi gan bí mo ṣe wà yìí. Kí ló dé? 37 years ni mí, iye oko ń jẹ mí o. 37 years ni mí. Èmi àtọkọ mi ti di pàdé like 8 years nísìn. Iye oko ń jẹ mí o. Iye oko ń jẹ mí ṣàánú mi náà. Mi bẹ̀rẹ̀ mo dẹ̀ ti lọ sí Shabarikolo mi ò dẹ̀tì. Ẹ má wọrí, wíìkì tá fẹ́ mú yìí, màá sọ bẹ́ẹ̀ ṣe máa rẹ́gísítà sí Shabarikolo fún yín nínú wíìkì yìí, ẹ má wọrí. Hello? Hello, Aunty Ika. Ẹ kú ètò. Ó ga. Well, ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ lónìí, realist ni. Àwọn èèyàn pé ẹ̀dá tó lọ ń da yín yàtọ̀, àkàndá èèyàn ni. Ṣé ibà àwọn ṣe ń rorí? Kí wọ́n tó máa rorí, ẹ̀yin ti ro time 10. Nígbà tẹ dá Shabarikolo sílẹ̀, ṣe rí rántí pé ẹ sọ fún àwọn ẹ̀kọ́ lọ rẹ́gísítà online. Ẹ rí nǹkan tó ṣe. Wọ́n lọ síbẹ̀, àwọn tó jẹ́ tó pretend tó láwọn jẹ́ obìnrin. Tọ́nà ìṣòbìnrin tó jọkùnrin ṣé ibùn kan tó ṣe tó da ogun ẹ̀rú ṣe ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí is realist kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe sí tí wọ́n bá ti ń dàgbà ju wọ 50 body system ẹ máa change especially ọkùnrin ẹ jẹ́ inú àwọn obìnrin dùn ẹjọ́ máa inú wọn tiẹ̀ láti dùn èmi antidepressant lèmi kó lọ wáyà 70 exactly tó bá ti pé 55 lọ wáyà 65 tó bá máa dó má pé 50 kò fẹ́ lọ máa dóbìnrin 51 ó fẹ́ lọ punish ẹ ni yàtọ̀ sí ìtẹ́bájọjọ́ kọ àtìyàwó. ìyá ẹ wò ó mà ṣe ọlọ́run lòun láti gba àwọn obìnrin sílẹ̀ ṣe láwọn kan wà lé ọkọ tó jẹ́ pé ọkọ wọn ò lè dún un mọ́ wọn ò lè ṣe ṣìná wọn ò lè ṣe àrà láti lè dóko mọ́ so ṣe rí nǹkan tẹ́ ṣe yìí ẹ máa bẹ́ tò lọ kò sí ẹ wò kéèyàn kan ṣe pé àwa gan àwọn máa ti pè wọn pé ẹ ṣàbà ṣe tí màá yẹn bá ṣe jù ẹ bá tẹ nọ́mbà ẹ tí orí kí ní ká máa fi pè ránṣẹ́ sí ṣẹgbọ́n mà. ṣé jàre reality ni obìnrin 50 kò need obìnrin tí kò ṣe pé bí òun àtọkọ ẹ̀ jọ wà tí kò ṣe pé òun àti ọkọ ẹ̀ jọ wà kò need tó bá fẹ́ ní relationship ò need 50 kò lè dú ẹ bó ṣe yẹ kó dú ẹ ó sì máa lọ máa fi ká robo ni. 9, 7. Hello? Hello ma. Mo ní mo ti gbọ́ o. Tó bá ti di next week màá sọ fún yín week tá wà yìí màá sọ gbogbo time tẹ́ máa padà lọ re-register. Okay. Hello? Hello aunty. Hello ma. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Hello, mo ń gbọ́ yín. Ẹ káàárọ̀. Mo kàn fẹ́ contribute sí ètò yín ni nítorí pé ìgbà tẹ́ máa ń kọ́kọ́ máa ń sọ̀rọ̀ mo máa wò pé akílétàn tí nǹkan máa ń sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n mo á fẹ́ ayé sí nǹkan kan mo try nǹkan kan ní 2 weeks ago pẹ̀lú boyfriend mi àti nǹkan ó dá kéèyàn máa dókò Ọlọ́run ọba ń gbọ́ tí máa sọ fún yín pé bóyá bíi 7 years tí mo wà ní ìlú tí mo wà ẹ̀dọ́gbọ̀n wo nọ́mbà ẹ̀ mi ì rí èèyàn gidi ṣe dáadáa ṣòye ní àwọn 5 minutes yẹn ní wàá rò bóyá bílẹ̀ ayé ṣe rí nìyẹn ṣùgbọ́n ìgbà tí wọ́n máa ń sọ̀rọ̀ yẹn mi náà wá wò pé àǹtí lè máa sòótọ́
èmi náà wá try ẹ̀ àṣírí ni mo sọ fún yín ó dàbọ̀. Ẹni tó sọ̀rọ̀ yìí mi ò encourage pé kinní kan o kó tó lọ try ìta ó ní nǹkan tó rí ẹ̀yin bàbá tẹ ló ń tẹ gbé tẹ ti pé 65 ẹ̀yin obìnrin tẹ ń sáré ìyàwó yìí máa dókòǹta ó máa dókòǹta ẹ̀ lẹ́mìí ẹ̀ tẹ bá ti pé 65 lọ́kùnrin ẹ lọ máa wá àwọn ìyá 70+. Ẹ lọ máa wá ìyá àwọn ẹ̀kọ́ fìyà jà àwọn obìnrin ni you can't be 65 kó lọ wá kó máa fẹ́ 50 báwo ló ṣe fẹ́ tọ́jú ẹ̀ báwo ló ṣe fẹ́ do. Hello, Auntie Yinka. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Yes, ma. First time tí ma pè sórí program yẹn lélẹ̀, èmi ọmọ 37 lèmi, going to 38. And mo ti register sí Ṣàbàríkòlò. But due to me, mi ò rí àwọn èèyàn tó wà ní ibi tí mo wà. Ẹ máa rí ibi tí mo ti ń pè. Ṣé mo wà interest lórí àwọn mo ní àwọn mo ń gbọ́ táwọn madam kan pè. Ẹ má worry, more people máa register. Ẹ má worry. Hello. Hello, Sister Nika. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ ma. Happy Sunday, ma. God bless you. Mo fẹ́ really dúpẹ́ lọ́wọ́ yín ni because show you really help me. Ìgbà tí ọkùnrin ṣaláìsí about 4 years ago tí mi ò súnmọ́ ọkùnrin. Ṣé ni kùmí bẹ́ẹ̀ sí tóbi? Ó máa tóbi ni. Ó tóbi tó jẹ́ pé ó tóbi tó stage kan tó jẹ́ pé mo rò pọ̀ mọ́ wà nínú ẹ̀yìn. Kò sí nǹkan tí mi ò lò tán, kò sí àgbo tí mi ò lò. Ọgbà tí mo bẹ̀rẹ̀ sí ń gbọ́ show yín tí mo ṣàwá pàdé ọmọkùnrin kan 50 ni. Ọlọ́run ní pé kí n má bọ́ sínú one chance ni. Ṣé ló ní let's wait for God time for almost a year. Lọ́pọ̀ wá gbé yẹ̀wò wáyé kódà fún ọmọkùnrin kò sí kankan lábẹ́ mọ́. Mo wá ṣàṣepàdé yàn kan. Ọmọ yẹn ọmọ 42 ni. Ṣáàgbà tí kò ti ń bá mi nìkan. Period mi tó ti lọ for 1 year. Ó máa jáde padà. Period wo ni ò ní jáde. Ikùn mi tó tóbi náà sì tó jẹ́ pé mi ò ṣe exercise ikùn mi bẹ̀rẹ̀ sí lọlẹ̀ ni. Ó máa jáde àyà yóò pa àwọn àlejò. Àwọn èèyàn sọ pé kí ni mò ń lò mo bẹ̀rẹ̀ sí ju ọmọ 35. So ẹ̀bọ̀ ẹjọ́ àjọ wa ṣe kéde kan fún ẹ má bínú kan tí mo fẹ́ sọ yìí o. Àwọn ọmọ 34 àti 41 yẹn mọ̀ kó gbogbo wọn fún àwọn ìyá 50. Àwọn 40 náà nídìí àwọn age yẹn náà. Mi ò tó bá wá bá mi ni àwọn náà máa sọ nǹkan specification ni. Bẹ́ẹ̀ nǹkan tí mo mọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò tí ì yẹ kó wọ menopause. Nígbà tí mo wà ní èwe mo mọ woman kan báyìí wọ́n pè ní ìyá Mojí ní church tí mò ń lọ tẹ́lẹ̀ over 60 woman yẹn ṣì ń menstruate. I am telling you mi ò parọ́ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò yẹ kó tí wẹ̀nu menopause nígbà tẹ́ ẹ̀ bá dó wọn dáadáa àìmọye àwọn tó yẹ pé ọkọ ràn wọ́n tí obìnrin bá dóko dáadáa kó ti má rí period for something àyà pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn gbogbo ikú tó wù yẹn á lọlẹ̀ ẹ̀jẹ̀ dúdú á jáde. Mo máa ń ṣe period mi lẹ́ẹ̀mejì kan sí ó padà normal ni. Àná bẹ̀rẹ̀ sí ikú mi lọlẹ̀ mi ò tẹ̀kẹ́ sáìsì ikú bẹ́ẹ̀ sí ń lọlẹ̀ ó ń lọlẹ̀. Pàtí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ó dàbí mò ń ja tó fún oṣù gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ ti stop ikú tí ń lọlẹ̀ gbogbo kan tó ń ṣe nígbà yẹn kò ṣe mí mọ́. Kò dẹ̀ sóò kankan tí mo lò. Ibi tó yẹ kókó dé tí ò bá tó bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló máa wù síbi á bẹ̀rẹ̀ sí ní máa gùn á bẹ̀rẹ̀ sí ní máa tóbi oríṣiríṣi àìsàn ojú awúlé ní ẹsẹ̀ awúlọ́la. Ẹ dúpẹ́ mọ̀ bẹ́ẹ̀ mo really dúpẹ́ lọ́wọ́ yóò kó ṣiṣẹ́ lára àwọn obìnrin tó ń sọ pé àwọn dúró de perfect person yẹn irọ́ ló bá ó kó ṣiṣẹ́. Ikùn á bẹ̀rẹ̀ sí ní máa wú ojú á máa wú lẹ́gbẹ̀ẹ́ kan àwọn nǹkan kíkan oríṣiríṣi tí ò yẹ kó máa ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀ sóbìnrin èèyàn tún lè máa dó okó gan kókó yẹn má ní kìmí kó má débi tó dé ẹni tó bá ń dóko tí ò ní kìmí tó ń dóko tí okó ò débi tó yẹ kó dé lára ẹ̀ bí ẹni tí ò dóko ni. Ìwọ tó bá ń dóko tí o jí láàárọ̀ tí o rántí ẹni tó dú ẹ pé kó tún pé mo fẹ́ kó tún dó mi padà oko rọ́bìṣì ló dó oko ìdókùdó ló dó o lè máa dóko kó tún sì máa ṣàìsàn because oko kò débi tó yẹ kó dé lára ẹ tó kó bá débi tó yẹ kó dé lára ẹ tó bá dó oko yẹn wàá gbọ̀n pé o dó ẹni tó ti pàgbé nǹkan oṣù tó bá dóko débì kan nǹkan oṣù yẹn lè padà jáde tó bá dé máa jáde wàá máa rí àwọn nǹkan dúdú àwọn blood clot tó máa jáde nínú ẹ àyà ti pa àwọn àlejò wọ́n ti fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn nìyẹn okó tó bá ń dó tí ikùn ẹ sì ń wú okó tó bá ń dó tí o sì ní ẹ̀fọ́rí tó lẹ́fọ́rí kó tó do tó dẹ̀ do tán tí endorphin ẹ tí hormones endorphin ò wà triggered débi pé ẹ̀fọ́rí ẹ máa lọ òdòkó gidi okó yẹn ò débẹ̀ okó rìn dà okó pure water ní okó tùkẹ̀tùkẹ̀ ni gbogbo ẹ̀yin 65+ ẹ yé máa wá àwọn obìnrin 50 ẹ ní kọ́kọ́ tẹ́ lè fi ṣàyàn wọn
yàtọ̀ sí tó jẹ́ wípé wọ́n ti bóyá wọ́n ti ẹ ti jọ fẹ́ra yín láti ilẹ̀ fine tó jẹ́ ìyàwó ilé ẹ̀ good but ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń rí tó ń dẹ̀lé owó ni bóyá tó bá ní owó tó lè fi secure iwájú ẹ̀bọ̀ tó bá kú lè ní ṣẹ́lòmí ò ní ṣàyàn ìyàwó ẹ̀ ẹ kó sì dànù ẹgẹ́ plus gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi. Ẹ̀lọ́ǹtì Yínká, èmi ni mo pè é lẹ́ǹkan so call ẹ̀ cut off ma. Èmi ọmọ 37 lèmi going to 38 ma. And ìyàwó mi ò like òkú ma. Ẹ má wọrí, àásọ̀ yẹn later. Okay, alright, ṣé ma. Hello. Hello, Yínká, time wo lẹ́ni kí n pè yín padà ma? Later, bóyá later lẹ́nì nírọ̀lẹ́. Máa lọ sí studio. Okay ma. Ẹ kóra yín kúrò ń bí báyìí. Ẹ kàn ń dáwọn ẹ wá ní pé obìnrin sick, obìnrin ní kidney cancer, obìnrin ní breast cancer, àsìkò tóbìnrin wọ menopause tẹ́ pé kó mu ọyàn ẹ̀, kó mu ọyàn ẹ̀, kó dẹ̀ máa massage ọyàn ẹ̀ gan, kó ń gan mọ̀, kó gbé ẹnu kúrò lọ́yàn yẹn, kó mọ̀ pé ẹnu nǹkan bá òun, ọyàn mélòó ni bàbá 65 ló lè mu? Báwo ló ṣe fẹ́ mu passionately? Wọ́n mú mọ̀ pé àwọn boys tó sì wà vibrant yẹn ìṣọwọ́ tó máa fi massage ọyàn tó fi mọ ọyàn tó fi massage ọyàn tó fi mọ ọyàn gan cancer ò ní lè dúró sínú ọyàn ẹ tó bá wà nílé ọkọ tẹ́tíjọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́jọ bára yín kalẹ̀ is a different ball game bẹ́ẹ̀ ò sí ní ọkọ ó wà in your 50s ó wá bàbá 60 ó máa pàpà láìsàn ni torí kò sóko tó fẹ́ kò sí bó ṣe fẹ́ do ẹ̀ àfi tó bá ti gba camp oríṣiríṣi àìsàn á máa ṣe torí ò bá fọ ilé ní ẹsẹ̀ á dùn ẹ̀ lọ́la ọ̀túnla ikùn á wú torí okó ẹ̀ kò lè ká òbò ẹ̀ òbò ní ẹ̀mí ju okó lọ òbò lágbára ju okó lọ òbò kí ń gbó olóbò ló máa ń gbó bọ̀ okó máa ń gbó okó máa ń gbó ẹ má jẹ́ ká fi sentiment that is why tí mo ṣe different from every other tó bá ń ṣe kinní torí mi ò máa ṣe research mi ò dẹ̀ ní fi sentiment sínú ọ̀rọ̀. Hello? Yeah? Ẹ káàsán. Yeah. Hello? Ẹ gbóhùn sókè. Yeah, no, that's just continue to increase their ability to do more in Jesus' name. Àmín. Àwọn obìnrin wọ́n ń dá ìsàlẹ̀ ẹ wá máa ní wọ́n ṣe ranù wọ́n máa. Hello. Ọ̀rọ̀ yẹn tẹ sọ́ọ̀sì kaná láti fi jó omi gbígbóná máa fi ń tẹ̀ máa fi ń jò tó ń ro omi gbọ̀ngbà tó kùnrin tẹ̀. Ok, ẹ máa ń gbómi kaná láti jó ọyàn nítorí ọkùnrin ò mú ẹ láti lọ rí dókítà yìí tó ọkùnrin ò bá ti mu ọyàn dáadáa ọkùnrin lè máa mu ọyàn gan kó sì ní kánsà torí tó bá mọ̀ mu tó bá mu ọyàn máa ń massage ẹ̀ pẹ̀lú mímu ni wọ́n á massage ẹ̀ wàá mu alveoli ẹ̀ wàá mu areola ẹ̀ wàá mu wàá massage ẹ̀ ṣé bàbá tó jẹ́ wípé ìwọ látòkè ló máa rẹ́dì láti bẹ́ẹ̀ mu ọyàn ojú òbò obìnrin gan níbi ìdọ̀ obìnrin wọ́n máa ń massage ẹ̀ ni wọ́n á massage ẹ̀ wọ́n á farabalẹ̀ massage ẹ̀ tí àwọn ọmọ 40+ yìí bá massage òbò fún ẹ ìwọ gan wàá mọ̀ pé wọ́n massage òbò ẹ̀jẹ̀ máa pump lọ síbẹ̀ ni bàbá àwọn bàbá 65 mọ́nà tí ráyè àti máa massage òbò abẹ́gì wọ́n lè massage àwọn lè máa fẹ́ àwọn 70+, 65+. Hello. Ati Yínká. Yeah. Ẹ mà káàárọ̀ ma. Ẹ káàárọ̀. I really enjoy your program. I'm 47. I did a woman of 58 to 59. Àti gbọ́. Mo ti gbọ́ yín. Ẹ má worry. Okay ma. Wọ́n máa ó ní bó ṣe máa ń massage ojú òbò. Even kò má ní dọ̀. Ó ní bó ṣe máa ń massage ojú òbò àwọn oní menopause tó jẹ́ wípé blood yẹn á pump lọ síbi òbò yẹn á red wá lúte wá. Bọ́n bá ṣe massage bá á lúte wá red wá wọ́gán wá mọ̀ pé bò ẹ̀jẹ̀ rọ́ lọ síbi ààrẹ á dìde wá. Ṣé bàbá tí àwọn tí ọwọ́ wọn ti ń gbọ̀n tó ti ń padà lọ síbi tí wọ́n ti wá tọ́wọ́ wọn ti ń gbọ̀n wọ́n fẹ́ massage òbò fún ẹ abẹ́gìjọ́. Hello ma. Hello ìyá mi. Ẹ káàárọ̀. Yes ma. Ẹ wà lórí program àbí? Bẹ́ẹ̀ni. Tí mo fẹ́ sọ nípa tẹ́ ń sọ yẹn tẹ̀sẹ̀ sọ tán bẹ́ẹ̀ yẹn sìn. Ṣẹ́rí wọ́n ní láti massage táwọn colleague wa mẹ́rin tó bá ń gbọ́ mi. Kọ́ máa massage ọyàn is very important fún obìnrin. Because ó ṣẹlẹ̀ sí mi rí. She understand nǹkan bí 5 years ago. Mo rí pé méjèèjì báyìí ó wú. Àyà mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní já. She understand. So mo wá lọ sí ọ̀dọ̀ doctor wa.
ó ṣáà test mi ó ṣe gbogbo ẹ̀ èmi sọ bóyá àbí èèyàn ti ní cancer ni ó ní no ó ní is good pé but mo ní láti gbé kalẹ̀ kó máa mú. Yes tó yẹ pé mo ti ronú ẹ̀ títí mi rẹ́ni ti máa sọ fún okay let me go to the doctor ó ní kí n gbé kalẹ̀ kó máa mú ṣe understand láti ìgbà yẹn lọ́yàn yìí ló ti gba agbára ló ti gba ìtura ló ti gba ìtúsílẹ̀ tí mo rò wípé mo ti ń ṣàìsàn nínú ọyàn àṣerọ́ ni o so ó wà very important àti okó ni àtọyàn ni ṣe understand because ẹni tí ó bá máa mọ̀ tó bá máa ṣàdúrà fún yín ní ìdájí ló máa mọ̀ pé yes nǹkan tẹ̀ ń ṣe fún wa is a lot is a good thing in our life ó jẹ́ kí ojú àwa tí wọ́n bí bóyá 80s or whatever ó kójú yín là mẹ́ ó jẹ́ kí tọ́ bí wa ní 70s ó jẹ́ kí ojú wa là because bí àwọn ìyá wa ṣe kọ́ wa ṣe understand tá a bá follow ẹ̀ bí àwọn ìyá wa ṣe kọ́ wa a máa lose a lot ẹ̀mí ẹlòmíì ò dẹ̀ ní gùn yes ẹ ṣe ìyá mi God bless you because gbogbo sentiment tó fi kọ́ wa yẹn is not kò ń ṣàrẹ̀ at all but ní ìsojú ti là we need to go tabadẹ rẹ tó ń kọ́ wa lóyún o tọ́nà ń gbé yín fún abáyé tẹ́ ń kọ́ wa I need to abide with the rules and regulations because you have done a lot for me so mo ṣe ní kí n kàn ń sọ láàárọ̀ ẹ ṣeun ó máa ní láti massage ọyàn ẹ kó gbé sẹ́nu. hello ẹ ká sọ ọtí yín ká ìbálà wa ti ń pé o. ẹ má wọrí ó máa rẹ́dì ní ó máa rẹ́dì ní wíìkì yìí ẹ má wọrí ó máa rẹ́dì ní wíìkì. wọ́n ní láti massage ọyàn ẹ kó gbé sẹ́nu tó bá gbé sẹ́nu wọ́n á massage àríọ́lẹ̀ wọ́n á massage ẹ̀ dáadáa fún ẹ. àwọn bàbá tẹ́ pé eyín iwájú wọn ti lọ báwo náà ṣe fẹ́ ìgbà náà ó nídìí eyín kó bite ẹ̀ kó fún ẹ ní sweet bite. Hello kọ́ fún ẹ ní sharp bite lórí ọyàn àwọn ọmọ tó wà níta yẹn àwọn young kìíní yẹn àwọn ló mọ bó ṣe ń ṣe kìíní àwọn bàbá yẹn 65 sí 50 ó máa inú ẹ máa wú last ni Ọlọ́run inú obìnrin yẹn máa wú last ni inú obìnrin yẹn máa padà wú ni. Hello. wọ́n bá gbé sẹ́nu wọ́n máa jàrí olè wọ́n máa ṣàjẹ́ dáadáa fún ẹ. Hello. Àwọn bàbá tẹ́ pé eyín bá tí wọ́n ti lọ. Hello ma. Ẹ pa ẹ̀yìn ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́ lẹ́yìn ẹ pa. Okay mo ti pa. Mo ń gbádùn yín ẹ gbóhùn sókè. Yes ma. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ ìyá mi. Amẹ́ríkà la ti ń pè yín. Ẹ ṣé ìyá mi. Ẹ wò ó. Tí n bá sọ sọ̀dọ̀ mi ó pọ̀ gan. Ẹ sọ jàre. Bí mo ṣe dàgbà tó yìí I'm 55+. Mo mọ nǹkan tó ń jẹ́. Ẹ kúrò jàre ẹ̀yin tẹ́ kúrò ẹ má pè mí láti Dubai kíni. Yeah. So ọyàn mímu yẹn tẹ́ ń sọ lọ́wọ́ yẹn ó wà very very important. Èmi sì mi ò rí okódó fọ̀. 9. Ọyàn but nígbà tí mo rẹ́ni mú lẹ́ẹ̀kan báyìí inú mi dùn tó jẹ́ pé ó máa ń dùn mí but láti ìgbà yẹn kò ti dùn mí mọ́ ó dáa kí ọkùnrin kó máa massage kó máa massage ẹ̀ kó máa dùn. Èjì wo ló mú fún yín? Èjì wo lẹ wá wá? Ẹni tó bá mi mú yẹn was around 48. Ẹ ṣé jàre ìyá mi tó gbá ski. Yes 48. Ẹ wá lọ máa wá àwọn 60 káàkiri. Báwo lè fẹ́ mú? Àwọn hormones tó wà lára àwọn younger people gan ṣì ń ṣiṣẹ́ dáadáa tó bá gbẹnu sọ́yún ẹ báyìí ẹ̀jẹ̀ yẹn máa rush papapapapa lọ sọ́yún ẹ ni tó bá bẹ massage ojú òbò ẹ onídọ̀ ẹ̀jẹ̀ yẹn máa rush papapa even kò ti wọ menopause ó ní ọwọ́ wọn gan torí pé bí ọwọ́ wọn sì ṣe feel tó sì ṣe máa feel torí egungun wọn sì pé ọwọ́ wọn máa feel different yàtọ̀ sí obìnrin tóun àtọkọ ẹ jíjọ fẹ́ra wọn látàárọ̀ tọ́jọ́ dàgbà bẹ́ẹ̀ tóbìnrin bá pé 50 òòdù ara ẹ ní ẹni good láti máa wẹ́ ẹni tó hold jù ẹ lọ. Àwọn 51 ẹ lọ máa wá àwọn ìyá 60 àwọn 59 above ẹ̀yin tẹ́ wà ní 50 ẹ cut age yẹn down ẹ gbàgbé nǹkan téèyàn máa sọ your health is wealth because wọ́n lè máa dú ẹ gan kí ara ẹ máa respond bẹ́ẹ̀ ni pé wọ́n ò dú ẹ torí wọ́n ò dú ẹ kò débẹ̀ kò débi tó yẹ kó dé lára ẹ wọ́n lè máa dú ẹ kó sì máa wú lẹ́sẹ̀ wú nínú wọ́n ò dú ẹ débi tó yẹ kó dú ẹ dé. Hello. Hello, mo ń gbádùn yín. Okay, àti nǹkan ẹ wo ayé yín á da ọ̀rọ̀ tẹ́ ń sọ mo fẹ́ dá sí.
Kẹ́rin, experience ni mo fẹ́ sọ fún yín. Ó ní bàbá kan tí mo meet nígbà kan. Kẹ́rin báyìí bí 60 years, going to 60 years ni máa yẹn. Ìgbà tí màá ti máa yẹn fi meet àti nǹkan. Nígbà tó jẹ́ pé òkú ló ń bá yàn sùn. Kò sí ní fẹ́ kí ẹ ṣiṣẹ́ fún un kẹ máa lára ẹ kẹ máa ṣe gbogbo ẹ. Èyí ló wọ́n ló máa lára ẹ wọ́n ló máa lára ẹ ó máa sùn gbẹrẹgbẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ni ìgbà tí mo fi wá meet ìyẹn tó wà yọ̀ǹgà 45 àti nǹkan iṣẹ́ ń bẹ lára wọn. Mi ò sọ bóyá everybody ò bẹ̀ àwọn tèmi mú ìdíjà rẹ̀ ìtẹ̀yìnfẹ̀ àti nǹkan wọn ní iṣẹ́ níbẹ̀ wọ́n máa ṣiṣẹ́ látòkè dé sàlẹ̀ ni. Ìfọ̀ àtẹ̀tẹ̀ mo kó báyọ̀ ṣeré náà wọ́n bá mi ṣeré náà mo dẹ̀ sùn mi ò lè dìde kúrò níbi tí mo wà mú. Mo sùn gbogbo ara mi àti nǹkan ó dàbí pé ó fi nǹkan lu ara mi pa ni. Mo sùn ìgbà tí mo jí báyìí gbogbo nǹkan tó ń dùn mí lára ló kúrò. Ẹ ṣe ayé wọn dà kí inú mi bàjẹ́. Ẹ bá bu mi èmi ti sọ tèmi ẹ̀yin tẹ́ ń wá 550 kíní kọ̀kiri ẹ̀ ń fìyà jẹ obìnrin ni ẹ fẹ́ kóbìnrin ṣàìsàn ni ẹ lè ṣááyún obìnrin ẹ lè dó oko yín ò lè dé bẹ́ẹ̀ tó yẹ kó dé lára obìnrin ẹ̀yin 60 tẹ́ ń wá 50 káàkiri oko yín ò lè débi tó yẹ kó dé lára obìnrin ẹ̀yin 50 ẹ̀yin 50 obìnrin ẹ cut age yẹn down ẹ̀yin 51 ọkùnrin ẹ lúfọ obìnrin tó ti dàgbà díẹ̀ so that ẹ̀yin náà lè ṣe àǹfààní fáwọn tó ti dàgbà díẹ̀. Hello ẹ wo ẹ kúrò mi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ. Hello. Àwọn tó sọ̀rọ̀ gàgàgàn mi tí gbọ́ wọn ká tó máa sá pé àwọn tó ń sọ̀rọ̀ báyìí. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ 50 ẹ help àwọn obìnrin tó ti dàgbà sókè. Hello. Àyí tó káyà. Èmi nìyẹn màmá. Ẹ káàsán mà. Ẹ káàsán ìyá mi. Ẹ kú ètò. Mo gbádùn yín. Hello. Hello mo ń gbádùn. Ìfà mo love ètò tẹ́ ẹ ṣe. Wọ́n ò lè láìsí ẹ̀. Màá sọ rízì fún yín, mo fẹ́ sọ àwọn kọ̀ọ̀kan fún yín tó ṣẹlẹ̀ nítòsí mi. Ọkùnrin yẹn ní ìyàwó mẹ́ta. Imagine that is 50, wọ́n tí wọ́n máa 60 ní ẹ̀ yìí ló máa 60. Ó dẹ̀ ṣe ọmọ kékeré láàrin ìyàwó yẹn. Over 2 years now, Amẹ́ríkà ló gbé tó ti súnmọ́ ọmọbìnrin. 2 years, àná ó wá sọ́fíìsì mi, ó wá kí 2 years tó kún ti ṣóun látọ̀ almost 60 years ó ní tó bá wà lé gan kò kì í ṣe kankan. Arákùnrin àwọn lè tó. 7 3. Ẹ kúrò. Ṣé ń gbọ́? Mo ń gbọ́ yín. Hello mo ń gbọ́ yín. Kò lè dúró lẹ́ẹ̀mejì ó ní ìyàwó mọ́ta ó dẹ̀ máa 60 ní ọdún yìí ó dẹ̀ fẹ́ ọmọ kékeré tí ò ti 40. Ìyẹn ké ti wọ bondage kò dẹ̀ déyàn kọ̀kọ́. Ó wá wo program yìí ló wá sọ fún mi pé ó máa ṣe ṣàbáríkòlò yìí o. Mo ní ìdánwò kan tó bá wù ẹ́ ní kò ṣe. Arákùnrin sáwọn ọkùnrin ìgbà tó ti ń tọ́ ti ní kọ́. Ṣé ọmọ sì ti ṣe lè dó 40? Ó lè dó nǹkan kan. Mo sì tì nǹkan tó fẹ́ dó. Ṣé ẹ lè dó 40? Ẹ sọ fún mi, èyí tẹ́ ẹ wà tí ẹ máa ti ń sì ṣe lè fi ọmọ 40 dáadáa. Ìbí inú wọn ò lè lábò. Àgbàdo òun ò lè là. Ọlọ́run má jẹ́ kó òun là. The best ẹ lè ní. Ó bẹ̀rẹ̀ ń gbọ́ ìfọ̀ ó lọ program yìí. Ó máa gbọ́ dáadáa. Ó bá lè là. 2. Ó lè pọ̀ sọ̀rọ̀. Nǹkan tó ń sọ yìí kò láìkì. Ó máa pọ̀ program yìí mọ́. Ó ní ìrísí tó bá ti rí kọ́ àgbẹ̀kúrò. Fọ́sí ọgbọ́n mọ́ tó ti pè fọ́sí òfin sílẹ̀. Ó lè fi ọkọ̀ ní Amẹ́ríkà tó wà. Ó lè níyàwó méjì. Ó tún wáyé yẹn fẹ́ yẹn. Ó wá fi sínú bọ́dé tún yẹ ẹ̀yọ́ òṣìlájọ́ wò. Bàbá ń dàbàrí kò lẹ́ lọ́kọ̀ wọn látẹ̀wọ́ ẹjẹ́wò ìwò lọ́kọ̀ wọn gangan náà. Bọ́bá jẹ́ pé mi ti dàgbà gan. Ibi tó mi bá ṣe dàbàrí kò lò. Wọ́n ti ń sọ sí yín ti pẹ́. Ìgbà tó lọ́ fẹ́ tàṣírí obìnrin fún gbogbo yín ní inú yín dùn.
lè ló ń sọ ó ń tọ́kù nọ́ọ̀sẹ̀ ó ń tọ́kù sense. 3, 2. Ayé ọkùnrin kan ti tó ṣe máa dánwò. Oh God. 2. Oh, oh, jẹ́ gbádùn mi dẹ̀ ṣe calling show. Hello? Hello, yeah? Hello, ma. Hello? 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 Hello, ẹ káàsán ma. Ẹ káàsán, mi ò ṣe ṣàbàríkòlò lórí kíní, mo ń ṣe program ni. Ẹni tí obìnrin mo rí nífẹ̀ẹ́ kó pè dáadáa. Hello? Hello. Yeah? Ó pẹ́ o. Ẹ ṣé ìyá mi, ẹ ṣé jàre. Hello? Hello? Hello àti Yínká ẹ kú ètò. Ó ga. Ẹ jọ̀ọ́ nǹkan sẹ́ṣàlẹ̀ tó kọ́yà àwọn èèyàn ni pé ṣe rí àwa tá bá ti wà níbi 40 yẹn àpàlà ló fìtì wa àpàlà ni kò ṣe fújì. So bí 50 sí 60 yẹn àpàlà ẹ̀dẹ̀ ló dájú fún wa irú àwọn éèjì yẹn nítorí wípé bí ẹni pé tí ọba ń sóúnjẹ tó bá yíná sókè rẹpẹtẹ oúnjẹ ó máa jóná àmọ́ tó bá rọra slow náà ní ti oúnjẹ ara máa jiná díẹ̀díẹ̀ àpàlà yẹn gan ló fìtì wa. So ká fi fújì lẹ̀ fáwọn tó ṣì young. Ẹ ṣé jàre. Ká fi fújì lẹ̀ fáwọn tó young àpàlà. Ẹ ti ń tọrọ yín ní ẹ̀ lè dó wọn ẹ má kàn máa fìyà jẹ wọ́n ni. Kí lẹ́ni yìí ń pè fún tó ń cut? I'm going to block you. I don't have time for this rubbish. Kí ló ń pè mí tó ń block fún tó ń cut fún? Ó ń pè mí ó ń wọlé ó dẹ̀ ń cut ẹ̀ ó lè get mi mọ́. Wọ́n tó ń pè láti Belgium yẹn ó dọ̀hún. Anyway, tèmi lèmi wá sọ. Jẹ́ ń gbé arókó yọ. Hello? Hello ma. Hello ìyá mi. Yes, my káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé ṣẹ́rí òótọ́ ọ̀rọ̀ gbà mí ó máa ń korò. Now àwọn ọkùnrin wa, you are living a reckless life. Take care ara yín, ẹ ti kọjá 50, ẹ ti wọ 55, ẹ ti wọ 60. Take care ara yín, ẹ máa mu beer, bí àti pé pure water lẹ́ mu. Ẹ máa mu àwọn liquors, hard liquors, àti pé pure water lẹ́ mu. Take care ara yín, ṣe. Hello? Hello, ma. Hello, yeah? Ẹ káàsán ma. Ẹ káàsán. Ẹ wá ma. Ẹ káàsán, yeah. Yes, ma. Mo rí program yìí ní Facebook, bọ̀ mo á mú nọ́mbà yín bẹ̀. Kí ara yín. Hello? Hello? Yeah? Mo fa kúrò ní chọ́ọ̀chì ni o. Program. No, sá kúrò ní chọ́ọ̀chì. Ọmọ mi. Nǹkan ò ní ṣe yín o. Nǹkan ò ní ṣe yín fún wa láyé. Nǹkan ò ní ṣe yín láyé fún wa. Wọ́n tó tọrọ. Straight one. God bless you. God bless you. Ẹ ṣé. Anyway, mo ti sọ ti tèmi. Èmi ti jù sílẹ̀ bí mo ṣe máa ń jù sílẹ̀. Ẹ gbà. Hello ma. Mi ò ṣe ṣàbàríkòlò fi mí lẹ̀. Tó bá di before the end of the week, màmá sọ bẹ́ẹ̀ ṣe máa ẹ̀yin Nàìjíríà bẹ́ẹ̀ ṣe máa register fún ṣàbàríkòlò. Ẹ̀yin obìnrin ẹ jára yín dànù tó bá lè mọ bó ṣe máa bá ọkùnrin tó bá wà yọ̀ǹgà sọ̀rọ̀. Wọ́n fún èmi ní nọ́mbà onítọ̀ máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. Ṣé mọ̀ pé a tún ní kíní wàhálà yẹn. Màá block ẹni yìí. Ní fún mi ní wàhálà. Ṣé mo pa tún ní wàhálà yẹn láti lè bóbìnrin ọkùnrin sọ̀rọ̀ kò sí nǹkan tó bá dì ń bẹ̀ tó bá rọ́kùnrin tó nífẹ̀ẹ́ sí má jẹ́ kí àránú ẹ kó ba yí ẹ jẹ́ wàá máa die in silence ó nífẹ̀ẹ́ sí yàn ó láìkí ẹ̀ kí ló dé tó lè work lọ bá kó bá sọ̀rọ̀ ṣé wọ́n fi ó níbi tó wà ní Bible pé ọkùnrin ní láti toast obìnrin ni ẹ jù ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ la máa kọ́ lórí ìkànnì yìí tó bá ti réyàn pé mi màá mọ bí mo ṣe máa bẹ ẹ bá sọ̀rọ̀ ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ máa fẹ́ kọ́ tọ́ná fún wa jẹ. Hello. 8, 6. Hello. Tayinka, ẹ káàsán. Ẹ káàsán. Hello, Tayinka, ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi ò gbọ́ yín o. Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ èmi náà like program. Okay, mo like program tẹ́ ṣe right now.
1-8. Hello. Ẹ̀yà tí nǹkan mo fẹ́ dá sí. Ẹ gbóhùn sókè ká tó máa lọ jàre. Ọmọdé mo fẹ́ tẹ̀síwọ̀n sí. Ẹ ṣé jàre. Ẹ̀sìn ìṣe rí àwọn ọmọdé. Nígbà tí mo kọ́kọ́ am 57. Okay. Ọkùnrin tí bọ́sẹ̀ mi is 43. Ọ̀tẹ̀ bá rí èmi àti èyí cannot see the difference. Ṣé rí wọ́n mọ bí mo ṣe lè explain ẹ̀? Wọ́n mọ bọ́ ṣe ṣe tó jẹ́ wípé after the sex, after the oral sex, after the everything, ó ṣe títí ó mú ice cream báyìí, ó jà sí orí ìjọba báyìí tó jẹ́ ẹ̀fọn láti fi débi ọ̀nà. Ó gbé mi kọjá sí plasma ìwọ́n máa ń sọ, ó gbé mi kọjá plasma ìwọ́n pariwo tí mò ń ké gidi. Ṣẹ́mọ̀ fún ẹ pé kí omi máa yọ ní ojú tí ara mi vibrate dé ní ìsìnkú tí mi ever experience in my life. I had 4 children. My last born is 24. Tell ọmọ everything today we are still together. We are still together. My advice ebi gbàgbọ́ táàmì yẹn kò tí ì marry. Ìgbà tí wọ́n tó fẹ́ àjọ wà into it ni advice ẹ̀bí advice ẹ̀dá nǹkan. At the end of the day marriage ò tó work. Ó máa ń sọ fún mi a ní pé òun ò tí a ní àmì nọ́mbà wa òun ò tí ì bá ilé obìnrin tó ní ìtìrí fáwọn kéèké tó wà ń ta yẹn wọn ò ní ìtì rárá. Sẹ́rí ó wá jẹ́ kí èmi fúnra mi ó jẹ́ kí n look so young. Ẹ máa wà young nígbà tẹ́ ń gboko tó young. Ṣé pé tí bá jókòó ń gbà mí bàtà kan ìgbà nípa ìgbọ́ra mi á gba dé ìwádìí ìjọ mi fúnra rẹ̀ á dìde. Sẹ́rí tí ó bá ń dán mi lọ́wọ́ tí ìjọ tèmi náà bá dìde tó bá di okun á máa sọ pé yes I got you. I got you baby. I can feel you. Obìnrin tó bá ti sẹ́rí ọkùnrin àgbàlagbà tó bá ti over 50 that is why máa ń sọ ọkùnrin tó bá ti wọ 40 kọ́ máa lọ máa ṣẹ́ẹ̀kì first place count wọn. Ṣé tó bá ti over 50 yẹn. Wọ́n máa tẹ̀ tí over 50 kọ́ lọ fáwọn ìyá 60. Ó yẹ kí ọkùnrin rí obìnrin ní kó bí máa tẹ̀ sí ìbọ̀ṣọ kó rí ọ̀rọ̀ àkọ́ gbogbo ara ẹ̀ ti kó gbogbo ẹ̀ ti dàrú nísàlẹ̀. Kò sí àwọn over 50-60 yẹn ilé ẹ̀ṣẹ̀ máa tí ogún jẹ jí nǹkan kan yẹn ó ti pa everything. Ẹ̀ṣẹ̀ àwọn 40, 39, 40, 43 above débi 45 yẹn. Obìnrin tó bá ti above 50 débẹ̀ tí ọmọ nítorí tí ọmọ ní pọ̀. Ọ̀gbọ́n yóò fi ń lo condom fún mi. Báwo ló fẹ́ lo condom fún yín? Kí ni yín ó máa control mo kú ẹ̀ ni. Ó kú ẹ̀ máa ṣe bí full rubber ni yàtọ̀ sókò túkẹ̀tùkẹ̀. Gbogbo ẹ̀ ti dà síta pọ̀. Ẹ ṣe jàre. Ó kú ẹ̀ òbò yẹn máa fà mọ́ kú ẹ̀ báyìí ni bí full rubber. Lòbò yẹn àtòkò yẹn jọ máa ṣiṣẹ́ pọ̀. Bá àwọn oní 65 yẹn ẹ lọ dúró sórí àwọn ìyá 68, 70. Ẹ̀yin tẹ́ bá ti pé 65 ẹ wà lórí àwọn ìyá 68, 70. Ẹ̀yin tẹ́ bá ti ń pé bí 50 ẹ̀yin ọkùnrin 57 bí àwọn tó wà in their 40s. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bá yé àwọn obìnrin jẹ́. Ẹ má bá yé àwọn obìnrin jẹ́ please. Because báwo tó bá pẹ́ ẹjọ́ ń fẹ́ra yín tẹ́jọ́ grow fine. Bọ̀ wípé obìnrin ò lọ́kọ kò ní kankan ó wá fẹ́ mú yàn á wá jẹ́ pé 50 wà 51 ó wá lọ mú ọkùnrin 60. Wàá ní problem ikùn ẹ máa wú. Wàá ní problem ikùn á wú ṣáá ni. Gbogbo àwọn àlejò tó wà nínú àgọ́ ara ẹ wọ́n máa wà nínú àgọ́ ara ẹ ni wọn ò ní jáde kó okó tó lè lé wọn jáde ò sí. Hello, Sister Yinka. Hello, mo ń gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa repeat bí èèyàn ṣe lè massage òbò yẹn. Ẹ jọ̀ọ́ mo lè fẹ́ kẹ́ bá wa repeat. Kí bá yín repeat bó ṣe massage òbò ọmọ ọdún mélòó lẹ́yìn? I'm 49. Ẹ má worry a ṣe lórí show. Ó ti rẹ̀ mí mo ti ń lọ. Okay. A máa ṣe lórí show bó ṣe massage òbò. Àwọn 65 ò lè massage òbò bẹ́ẹ̀ ó ní bó ṣe máa massage òbò tó jẹ́ wípé blood máa rush pàpàpàpà sára òbò yẹn ni. Ọwọ́ àwọn 39 ló wà bá tún wá kọ́ wọn ní skill yẹn. Torí ó tún depend lórí tí àwọn 65 mi tó ti ní Parkinson disease àwọn mi tẹ́ pé wọn máa ń gbọ̀n báyìí ni. Wọ́n máa ń gbọ̀n báyìí. Báwo náà fẹ́ mú ìdọ̀ dání? Ẹ mọ̀ pé ìdọ̀ mímú yẹn ó tún máa ń ní kìmí bó ṣe máa ń ṣèkì ìdọ̀. Ẹ mọ̀ pé ó máa tún ní kìmí bó ṣe máa ń ṣèkì ìdọ̀. Ó ní strategy tó fi máa ń ṣèkì ìdọ̀ tóbìnrin fi máa ń dàmíra. Anyway, ẹ jẹ́ kí n máa lọ o. Ilẹ̀ Danabix wọ́n ti ní new ilẹ̀ sí ẹ jẹ́ kí n fi wọ̀nyí 550,000
ilẹ̀ wọn wà ní opposite n fẹ́ kó send ìwé mi náà kí n tó ṣe ni bọ́ jẹ́ kí n tún ṣe fún yín kẹ́ gbọ́. ilẹ̀ wọn wà ní Joyce Court and Garden direct opposite Bethel American International School Ọ̀yọ́ Ìbàdàn Expressway. Joyce Court and Garden direct opposite Bethel American International School Ọ̀yọ́ Ìbàdàn, not far from Kolada Isi University. 550,000 naira. Hello. Hello, Auntie Inka. This is the last call I'm going to pick on this call. Hello, mo ń gbọ́ yín. Yeah, Sherry, ó sọ̀rọ̀ ní nǹkan tẹ́ ń sọ. Ẹ ṣé jàre. Kò sí lọ níbẹ̀ because èmi tí mo bá rí sọ̀rọ̀ yìí kò ń ṣe pé bóyá fún anything. I'm 36. Obìnrin tí lady tí mo ní àfọ̀ náà. Single mi ni ọ̀bọ̀ obìnrin tí mo ní àfọ̀ náà yìí náà 52. Ẹ ṣé jàre. Ìjọ́ tí màá tẹ̀ máa kọ́kọ́ bẹ̀rẹ̀. She thought it was a joke. Nígbà tí màá sọ fún mi, ó ní èmi gan mọ̀, ó ní ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lòun kàn. Ó máa dá mi ra ni òní dá wétí. Pété ń bá máa kàn ní ẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ wípé ó máa tèkò òun kọkùnrin bóun tó kóun tú fíńgà òun. Olóhùn wa kàn lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní wọ́n sìn pé báwo mo ti ṣe. So instead sọ òótọ́ ni young to old obìnrin wọ́n máa ní difference. Ẹ ṣé jàre. So that's just the point. Ẹ ṣeun. Well, àwọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn politician nǹkan tó fi ń gbóra nìyẹn, honestly mo sọ fún yín. Ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ shabarikolo.com. Ẹ̀yin tẹ́ ní paper ẹ lè register from this week. Màá sọ gbogbo ẹ̀yin tẹ́ wà l'Arabu country tẹ́ wà ní Nàìjíríà tẹ́ wà anywhere ẹ lè register pẹ̀lú Naira card yín. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ẹ̀yin 50+ tó dùn tì tẹ́ fẹ́ 30-something+, ẹ pè mí lẹ́yìn. Ẹ̀yin 50+ tó dùn tì ẹ pè mí lẹ́yìn. Ẹ̀yin tẹ́ ní pride ẹ máa pẹ́ ń bẹ ikùn yín máa padà wú ni. Ẹ̀yin tẹ́ ní pride ikùn yín máa padà wú ni o. Olúwatósìn John Ṣeun mo ti block ẹ o. O tún padà mọ́ wa lọ lámilámi là ń rí ẹnìkan kì í rábọ̀ ẹ o. Ẹ̀yin tẹ́ fẹ́ pè mí, you have to go and log on you have to go and register lórí www.yinkatntconsulting.com. Ẹ̀yin 50 tójú tì yín ẹ pè mí. Ẹ̀yin tẹ́ ní pride ayínú yín máa padà wú ni o. Ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa kò sí nǹkan kan bẹ̀ wọ́n lè doyin dáadáa. Tẹ́ bá dẹ̀ fẹ́ láìsàn yín menopause ní oko tó máa doyin ṣáká ire o. Ó dàbọ̀. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bèbè +234 909 1200 467. Bye for now. Àti top up.